ẹ káàbọ̀ sórí ìkànnì yìí níbi tá a ti ń mú àwọn ìròyìn tó jẹ́ ojúlówó wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé a ò ní mú àwọn ohun tí kì í ṣe òtítọ́ wá fún yín lórí ìkànnì yìí. Ẹ bá mi like, ẹ comment, ẹ share, ẹ bá mi pín káàkiri, ẹ jẹ́ ká jọ fídíò yìí. Ọmọ pọ́nmọ́ sí lọ sí òmùpọ̀ ní nǹkan bí ọdún méje tí mo lọ bá wọn ṣe wedding chọ́ọ̀chì tí a lọ tó kún fọ́fọ́fọ́ tí gbogbo ìlú yẹn kún gbogbo ẹ̀ wá da orúkọ wá sí. ọ̀rọ̀ chọ́ọ̀chì lè pásítọ̀ ti jápa ọba ti ya dànù. Kò sí ajá lásán ní ìlú. So ẹ jẹ́ ká máa dúpẹ́. Ṣé rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa ní ilẹ̀ Yorùbá nísìnyí ó kọjá agbára wa ó dẹ̀ kọjá ọpọlọ wa ó kọjá èrò wa. Àwọn alálẹ̀ ló dìde. Àwọn alálẹ̀ ló dìde, àwọn èèyàn bá kàn bínú ni. Àwọn ló dìde. Àwọn náà ń ṣiṣẹ́. Àwọn náà ń ṣiṣẹ́. Kò sì ní rẹ̀ wọ́n, kò ní kò kí ń rẹ̀ alálẹ̀. Bó ṣe máa kó sínú wọn ní kọ̀ọ̀kan nìyẹn. Ṣe fíìmù nígbà yẹn kan fi máa túra wọn. Báwo la ṣe fẹ́ mọ ibi tí wọ́n lọ? Ẹ ṣe màámi ká tún gbé kọ́lọ̀ ẹlòmíì ẹ ṣe gan. Ẹ ṣe. Ẹ̀yin èèyàn wa ẹ bá wa ṣe congratulations sí gbogbo ọmọ Yorùbá. Ẹ bá wa ṣe thank you alálẹ̀. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀. Ẹ bá wa dúpẹ́. Mo tá tó ń ṣẹlẹ̀ yìí agbára mi àti yín ò gbé. Agbára mi àti yín ò gbé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí rárá. Ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ tó ń bá wa ń ṣe ni. Agbára mi àti yín ò gbé tó ń ṣẹlẹ̀ mi wá ò gbé. A lè tí gibọ̀ wọ́n lẹ́nu pé wíyẹ máa kà. Bólẹ̀ ti wá. Ó yá ẹ sọ fún àwọn èèyàn wípé báyé pa àwọn èèyàn yìí ẹ láìkí ẹ̀. Tó bẹ́ẹ̀ àwọn alálẹ̀ náà wọ́n ti ẹpọn wọn báyìí wọ́n ti gbé sórí iná. Mi kàn wá mọ̀ bí iná gáàsì náà lọ àbí náà bọ̀ ìlú o. Ẹ bá wa gbóhùn sókè. Ẹ ní dáàbò ìgbélé Yorùbá wá tó mo ti bá fọ ìyá mi wá pẹ́ o àdàbọ̀ àdógbò ìyá mi ṣe tí gbogbo ọmọ Yorùbá ṣe tí tó pe ẹ ní panadol lọ́ọ̀yà àbí paracetamol lọ́ọ̀yà yẹn ni panadol lọ́ọ̀yà wọ́n ti là nǹkan mọ́ lórí nǹkan tó yẹ ká kọ sọ fún ẹyọ kan ni gbogbo ẹnikẹ́ni wọ́n ti pa bí wọn tó ti pa ọ̀tá wọn nílẹ̀ gómìnà ó máa ṣẹlẹ̀ sóhun náà àdúrà ẹyọ kan ni gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé kíkú ara kó má bọ́nu ogun tó máa pànìyàn ó máa kàn án lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni gbogbo aṣíwájú ilẹ̀ Kwara tó nílẹ̀ Kwara ò ní bọ́ lọ́wọ́ àwọn ará bí yẹn ilé tílé wọn máa jí ogun wọn gbé wọ́n sì máa pa wọ́n mọ́lé ni kí ló dé èèyàn dìde fẹ́ bí ẹ̀ ó jà fẹ́ bí ẹ̀ ẹ̀yìn kan wá lọ jáde oníwọ̀ panadol lọ́ọ̀yà àbí fẹ́sìk lọ́ọ̀yà kan ó ní àwọn ẹgbẹ́ ti wọ́ wọn bàbá yẹn ó dẹ̀ pé ẹ̀ ní lọ́ọ̀yà kó tó sọ̀rọ̀ gan kó tó sọ̀rọ̀ àwọn lọ́ọ̀yà bóyá lọ gba 20,000 lọ bẹ́ẹ̀lì yàn ó rò pé gbogbo alápolú bíi tiẹ̀ ni ìgbà tó yẹ pé ibi iṣẹ́ àwọn Fúlàní àwọn ẹlẹ́sìn tí ò wúlò yẹ àwọn ẹlẹ́sìn dàgàdàgà lọ́ọ̀yà wọn ni àwọn lọ́ọ̀yà wọn ni ó dẹ̀ ti mọ̀ pé tí kíyẹn bá wọlé wọn ò ní oúnjẹ jẹ mọ́ ebi á máa pa àwọn aláràkà lọ́ọ̀yà ìyá mi ẹ wo ẹ máa bẹ́ tó lọ ìyá mi jàre ẹ ṣe púpọ̀. ẹ bá wa láìkì tó yìí bóyá kí n máa sọ fún yín kí n tó máa bá wa láìkì tó yìí mo fẹ́ kí sòyí kó rìn dáadáa kó kàn wọ́n lára kó mọ̀ wípé àwọn alálẹ̀ àwọn ọmọ Yorùbá o àwa mọ̀ wípé àwọn alálẹ̀ wa ni wọ́n gbé ẹpọ̀n wọn sórí iná tó wá gbẹ́pọ̀n wọn sílẹ̀ mi ò mọ̀ bóyá náà gas cooker ni bóyá náà bọ̀ọ̀lì ni bóyá náà mímọ́ náà tó tún kù o bóyá náà àdògbọ́n náà gbé ẹpọ̀n wọn sí èmi ò mọ̀ àwọn alálẹ̀ náà ń fún ẹpọ̀n báyìí pàápùn ẹ fẹ́ gbé wàá gbó sókè. Ẹ kúrò dé àsìkò yìí o. Yes ma. Wọ́n léyìí US mam tí ò dá international passport mọ̀ tó ń lóhun US mam ẹni tí ò lọ́pọlọ. So Yorùbá nǹkan tí mo fẹ́ sọ fún yín gbogbo wàhálà yín lọ́sàn-án lóru mo rí pé wàhálà yẹn pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ọlọ́run ní jẹ́ kó já sásán lágbára Ọlọ́run gbogbo wàhálà tẹ́ ẹ ṣe yẹn lágbára Ọlọ́run á yọrí sí rere lágbára Ọlọ́run because stress yẹn pọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n fẹ́ ọ̀pẹ́ tí máa sọ
fún yín mo sọ̀rọ̀ lánàá ọ̀dẹ̀ tó repeat nǹkan ẹ̀ ṣòkòtò mi wọ̀ sábẹ́ bùbá wọn lọ fi ṣe à ń gbọ́ yín. bó jẹ́ 5 minutes ẹjọ́ torí ọlọ́ọ̀ba ẹ máa fi campaign káwọn yẹn máa ń tẹ̀ gbàgbé nǹkan ẹ máa fi campaign fún àwọn ọmọ Kwara State tó jẹ́ original Yorùbá. I need Yorùbá government lórí síìtì yẹn. Anybody tó bá jáde as a Fulani, anybody ọmọ Yorùbá kankan máa dìbò fún. Kọ́ máa dìbò fún. Wọ́n máa dìbò fún. Ẹ máa campaign kí gbogbo ọmọ Kwara State máa campaign kìíní yẹn. Ṣé ní ìgbà tí mo sọ fún yìí, sára àwọn Fulani yẹn wọ́n máa ti bẹ̀rẹ̀ máa sátírànsì. Bíkọ́ ibi tágbára wọn wà ni wọ́n sọ fún yìí yẹn. Wọ́n á ti máa sátírà ẹ̀ burúkú sí pé kí nǹkan yẹn má ṣe ṣe. Bíkọ́ ibi tágbára wọn wà nìyẹn sẹ́ni tẹ́ bá rí agbára gọ́ọ̀nà yẹn gbà lọ́wọ́ wọn. Kò sí nǹkan kan mọ́ fún wọn. Gbogbo òdu tó bá dẹ̀ fẹ́ nílọ síwájú náà ebi ogun wa dey travel all over the world that's the citizen bẹ̀ but tí ẹ bá ti fi ìlànà gidi kalẹ̀ síbẹ̀ kálukú máa ṣe bó ṣe wù wọ́n ni tá a bá ti lè dáàbò bo culture and tradition wa gbogbo ibù gan àwọn míì máa wá láti ìlú mi kẹ́ expect gan tá a fẹ́ jẹ lórí mayín lówó but tá a bá ti protect tradition wa tó jẹ́ leaders wa àwa lọ́yẹ ká máa lead gbogbo ibi tó bá ti jẹ́ pé post tó lágbára tá a bá ti fi sílẹ̀. Ṣé ń gbọ́rọ̀ mi? Pẹ̀lú ìsà. Tábà ti ń fi àwọn pọ́ọ̀sì yẹn sílẹ̀ fún àjòjì, nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà ló máa ṣẹlẹ̀. Wọ́n máa aláwọ̀ Fúlàní ò pọ̀ ní Kwara State náà. Mélòó ni wọ́n? Mélòó lè ra wọn? Yorùbá ló pọ̀ jù. Báwo ni wọ́n ṣe wọ́n ń hàn láwọn wọn tó ń jẹ leaders wọn lé wọn lórí? Wọ́n dà báwọn ò léyàn ká wáyé wá láti Ìbàdàn àbí ká sponsor ru yín ká ṣe gọ́ọ̀nà. Because kíní yẹn ń dùn mí náà, báwo ni Fúlàní ṣe máa jẹ lórí ibi tí tó jẹ́ minority ni wọ́n? Ń gbọ́dọ̀ sọ kí ni ogun wọn dẹ̀ wọn bá dákẹ́ wọn àwọn àtijọ́ di mùsùlùmí kan náà àṣẹ mùsùlùmí làwọn eléyìí mọ̀ kankan àwọn eléyìí mọ̀ kankan ni. Wọ́n try gbogbo agbára gbogbo ọgbọ́n ẹ jẹ́ káwọn èèyàn máa campaign wọn lé táwọn ọmọ yẹn bá léjì sí. Ẹni pàtí mọ̀ kọjá pé APC náà lọ fa Fúlàní kalẹ̀ wọn ní wọlé. Lágbára Ọlọ́run lágbára àwọn alálẹ̀ lágbára àwọn tó nílẹ̀ Yorùbá. Ó tó gẹ́. Ó tó gẹ́ o. Láti yẹ ni káwọn yẹn dìbò fún. Ó tó gẹ́. Ká má dìbò fún wọn mọ́ ibi tí agbára wọn wà ni mo sọ fún yín yẹn. Tí wọ́n bá fi lè rí agbára gọ́ọ̀nà yẹn gbà lọ́wọ́ wọn, Ọlọ́run bá ń gbọ́ kò sí nǹkan tó ń jẹ́ òsìpúrẹ́m. Elédùmarè tó ṣe tí Tinubu fi gba presidency lọ́wọ́ àwọn ajagun á gbà wá ní Kwara. Nílẹ̀ gómìnà ọmọ Yorùbá original ọmọ gómìnà tó máa ṣe dáadáa fún wa nílẹ̀ gómìnà á di gọ́vnà. Ẹ mọ́ dìbò fún Fúlàní ní Kwara bó sí o. Òun ṣe Fúlàní minority ni wọ́n kò sí ìlú kankan tí minority ti máa ń jó lórí. Bẹ́ẹ̀ni. Ẹni tó bá pọ̀ jù ló máa ń lead. Àwọn tó Yorùbá ló dà níbẹ̀ ó ṣe Fúlàní lọ. Àwọn ṣe bá wá láti Sudan Sokoto ṣáwọn onílé bàbá ni. Ó sùn wa o. Wọ́n padà sílùú wọn kọ́lọ́mọ jẹ gọ́ọ̀mù bàbá ní Sokoto ní Sudan àti Senegal àti Mali. So nǹkan tá a ní ní bó jẹ́ 5 minutes ẹ máa fi sọ̀rọ̀ sáwọn èèyàn létí pé gọ́ọ̀nà Yorùbá ni wọ́n ní Kwara State. Kò sí nǹkan tó fẹ́ ṣe sí i. Àtẹ̀bí a ní di gómìnà state a ní di gómìnà state Tinubu. Tó bá fa Fúlàní kalẹ̀ ní APC kò ní wọlé. Kò lágbára Ọlọ́run a ní di gómìnà state ó ti tó gẹ́. Ẹ ṣe ń lọ bàbá mi. Ẹ ṣe. Bàbá wa Richard tó bá fẹ́ sọ̀rọ̀ kẹ́yẹ́ kí n mọ o. Ẹ tó bá fẹ́ wọlé lórí TikTok ẹ send at me ìmọ̀ at me yẹn o ẹ send at me tó bá fẹ́ send at me a máa gbé yín wọlé. Tẹ́bà send at me àdè gbé yín wọlé méjì náà flag page mi lánàá so tẹ́bà send at me ọmọ ìfáǹsì mi tẹ́wà nílùú òyìnbó kí lè wá lórí TikTok kí lè tẹ̀lé sórí YouTube tẹ́wà nílùú òyìnbó kí lè tẹ̀lé sórí YouTube Yorùbáwùyí ẹ wá tẹ̀lé sórí TikTok ń bẹ̀ ẹ máa ọ̀nà go explain táyà. YouTube ṣe reduce sí kékeré ni bí ọba jẹ́ ìṣiṣẹ́ tó bá busy reduce ẹ o máa kúrò YouTube pátá níbẹ̀ TikTok yẹn lè reduce ẹ. ẹni sùnmà ẹni sùúrù Mr. Richard ẹni kò ṣe rí bísí máa kó yé mi. Ìyá mi pẹ̀lú fídíò bíi ti báàkì reduce ẹ kí n máa gbọ́ continuously ó máa shock me down. Anybody must be doing TikTok. YouTube ẹni sùn ẹ máa wò ẹ kí lọ sórí YouTube. Màá play màá dẹ̀ ti lọ síbi call. Ajẹ́ pé ẹ̀ mọ́ ṣe ni.
ẹ pè mí lórí ẹ pè mí lórí ẹ pè mí níbí nísìn ẹ pè mo ti wá síbi táwọn calls wà mí fẹ́ẹ́ nọ́mbà àwọn èèyàn ni má dẹ̀ tún make a call ẹ máa wò ṣẹ́rí ìfẹ́ bó kọ ẹ ti rí èmi mo ń wo ojú ti gbẹgbẹ ẹ̀sùn tún make call àyàfẹ́ iṣẹ́ ò bá mọ̀ ẹ lè lórí fóònù yẹn ẹ lè operate mo lè máa wo YouTube kí n máa wo Facebook ẹ kàn máa fà wá sísàlẹ̀ ni ẹgbẹ́ mo tún ti fà sókè nsìn ẹ tún lè fà lọ sókè ẹ máa fà lọ sókè máa fà lọ sísàlẹ̀ ẹ fà lọ sẹ́ni ìwé ẹ bá wa gbóhùn sókè ìyá wa. jọ ẹ fún mi táìmù díẹ̀ kíkì ní ìṣẹ́jú méjì mẹ́ta ọmọ tẹ ṣóòtì sí lákòókò ẹkùdédé wòye ẹkúṣẹ́ takuntakun ọmọ yẹn tó ló ń kọ́ ilé 20. màmá wa máa pè yín padà ẹni sùúrù tẹ́ bá ti pè wá lẹ́ẹ̀kan ẹ máa stop ẹ̀yin lè pè yàn 10 times ẹ máa pè mí kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ kì í ṣàlejò lórí péjì Yorùbá Wò tó bá ti flash ni ẹ ti mọ̀ pé tó bá ti kàn yín máa pè yín padà máa pè mí ẹ kì í pè yín padà. ẹ lè bá gbóhùn sókè. Yorùbá lákòókò náà adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ gidigidi gan pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe adúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ilẹ̀ Odùduwà adúpẹ́ lọ́wọ́ àwọn CSI and co. ẹlẹ́ẹ̀kejì ṣẹ́rí owó OWO òun ló túbọ̀ ń fìyà jẹ wá Nàìjíríà ìdí dẹ̀ ni pé ẹlòmíì ó ti ta ohun ìní ẹ̀ fún àwọn àjòjì nítorí owó torí pépà torí owó wọ́n tà tán wọ́n wá ń sá káàkiri mo mọ̀ pé máa rántí ìgbà in the 90s yẹn late 90s to early 2000 lébùté mẹ́ta ní the whole of Lagos Island and Lagos mainland táwọn èèyàn gbélé àwọn òbí wọn tó ń gbé fáwọn ọmọ Igbo developer tọ́nà bá wọn developer ńgbà yẹn ẹ ti tààtà àwọn nǹkan ìní wa àtà fún àwọn àjòjì wọ́n wá ń fọwọ́ rẹ́ wa nímú wọ́n mú ẹsẹ̀ àtàǹpàkò wa wọ́n fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ pé tó bá bí ẹrẹ ìwọ fọ́ọ̀mù ìwọ sàn kankan ìwọ sọ̀rọ̀ àwa ń pariwo ní ìsìn náà àwọn ọmọ tẹ ṣó yìí ṣáà ọmọ ilé yìí wọ́n ti pé ọmọ 22 years ọmọ 22 years ọlọ́run kọ́lé 20 million bóyá kọ́lé 20 million ẹ ti mọ̀ yín pé owó àwọn agbanipa àwọn ransom tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn èèyàn ìtẹ́ ìmọ̀ àṣọ rèé o ọba gọ́vnà Kwara àti sẹ́ríkì wọn tí ìkan jáde tó ló yẹ kí Sunday wá forí balẹ̀ fún sẹ́ríkì àwọn nǹkan ṣe ẹ̀yin tẹ́ bá gbọ́ mi Elizabeth mọ́mí Elizabeth abiyamọ ayé ló ń sọ̀rọ̀ o lójú oorun láti máa fún yín lómi ìmàlẹ̀ mú nísìnyìí ẹ mú jó bá mú lójú oorun ẹ jí sójú ayé ọ̀sẹ̀ méjì péré ni tẹ máa wú tẹ máa bẹ́ lójú títì ìmàlẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní mú yín látọjú oorun nísìnyìí ṣe náà fẹ́ gbọ́ ni ẹ mọ̀ pé àwọn ìyá kan wà abiyamọ ayé àti tọ̀run ni wọ́n lóòótọ́ ó dìgbà. ẹ ṣe màmí ẹ ṣe àwọn abiyamọ ayé nù ẹ̀yin èèyàn wa tẹ́ ń talẹ̀ fún wọn ṣùgbọ́n ẹ ti rí ojú yín àbẹ ti ráyè yín lòdì àbí kí mo fẹ́ sọ pé ẹ ti rí lòdì ẹ ti rí nǹkan tẹ́ ṣe ilẹ̀ wa wọ́n bí pé kí lórúkọ Fúlàní olóhùn ọ̀ràn sí where are you from? Ọ̀ṣun state ilé baálẹ̀ Fúlàní wá láti ilé baálẹ̀ lọ́ṣun state ẹ̀ẹ́dẹ́gbẹ́ nǹkan ti ṣe wá ńlẹ̀ Yorùbá ẹ máa wo bí ẹni pé nǹkan ti ṣe wá ńlẹ̀ Yorùbá Fúlàní wá látọ̀ṣun state nílé baálẹ̀ bá wà yá ti pè yín o bá ti bíṣọ̀dọ̀ tí máa pè wá padà fọmi ilé baálẹ̀ lọ́ṣun state ní Fúlàní ti wá bàbá wa sọ̀rọ̀ ẹni ká mórí wá ká fọ ọ̀hún lẹ́ bá wa gbóhùn sókè. Hello, àti gbé kọ́ọ̀lù yín sá o. Hello bàbá. àti gbé kọ́ọ̀lù yín o. Ẹkún o.
ṣé ẹ gbúròó lé. Èní bàjẹ́ fún yín. Àṣẹ. Èní rẹ̀ yín. Àṣẹ Èdùmàrè. Agara ò ń dọ́lọ́run, agara ò ní da yín. Àṣẹ Èdùmàrè. Àyínlá àyín bọ̀ lọ́wọ́ ń yẹnu ẹ̀ mọ̀ lọ ẹ̀ mọ̀ bọ̀. Àṣẹ o. Ìyá ẹni tó bá ní kẹ́ má jèrè gbogbo wàhálà tá à ń ṣe yìí Ọlọ́run á bá mi ṣe mọ́ òun ni. Àṣẹ àṣẹ àṣẹ. Tó ń tolúwo. Ẹ ṣe gan ni bá a ṣe ń sọ yìí ẹ mọ̀ pé mo sọ lánàá mo ní àwọn bàbá wa nílẹ̀ gómìnà ẹ mọ̀ pé nǹkan tí mo sọ lánàá náà ni máa yìí sọ yìí wọ́n jẹ́ kí a jẹ́ ká mú èèyàn kan ṣoṣo nílẹ̀ gómìnà kó ṣe gọ́vnà fún wa because tá a bá ti ṣe yẹn a máa ṣe ìga wọn aṣẹ́wìngì wọn nìyẹn gbogbo plans yẹn ó máa líìkì síta. Àwọn wèrè kí lẹ́lẹ́gbẹ́ US máa mú yìí jẹ́ pé káláàárọ̀ ọba ni ó dáa fún ọlọ́sàn òní jẹ́ òye ẹ̀kú àtọ́dún tí wọ́n ti ń pa àwọn èèyàn wọ́n pa nílùú wọn ò jáde o àwọn wèrè yìí wọn ò jáde ẹ̀mọ̀ pé báwọn òfò lọrin ṣe ń gbà yẹn náà nìyẹn tó jẹ́ wípé òfò lómi ẹ̀fọ́ ń ṣe ni òfò ní gbogbo wọn máa ṣe wọ́n pa àwọn èèyàn wọ́n pè èèyàn 200. Níjọ́ kan wọn jáde ọpa ní wọ́n ṣe pa káàkiri gbogbo gómìnà àwọn òwèrè yóò jáde wípé Abdulrahman Abdulrasaq ni gómìnà ìlú àwọn èèyàn wá jáde sí wọn ní àwọn ní ṣé wọn ní gómìnà nílùú yìí ni wọn náà ní ẹ wo bọ́n ṣe kẹ́yìn sókè bí eyín ẹran sísun. Bí ẹran sísun àwọn ọmọ àlèjá ti jà sí. Bí Ìlọrin bí bó dẹ̀ ṣe ṣẹlẹ̀ yìí ó ṣe ṣẹlẹ̀ káàkiri gbogbo gómìnà rẹ̀ kò síbi tí ò ti ṣẹlẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí kò síbi tí ò ti ṣẹlẹ̀ torí ìlú mi tí ò ṣẹlẹ̀ níbẹ̀ àwọn wèrè tó jẹ́ Fúlàní níbẹ̀ náà àwọn náà ṣekú pa bàbá mi so ẹni mọ̀ wípé kò sí pé ẹlòmíì wá kàn wá wò ó báyìí ni pé ó dà pé lè ìwà òkè tí ẹ lọ pa so ó ti pọ̀ jù kán jẹ́ ká àwọn bàbá wa yìí kán gbà wá lẹ̀ lọ́wọ́ àwọn wèrè yìí. Àwọn ọba wa kọ́ tó ti fọwọ́sowọ́pọ̀. Ọba ẹ wo gbogbo àwọn ọba bọ́yẹ street káàkiri àwọn míì wà lẹ́kọ̀ọ́ àwọn míì Àbújá náà lọ jòkó sí. Kí wọ́n mọ̀ pé Ìlọrin yìí náà ni wọ́n ń gbàbọ̀dé fúnlẹ̀ Yorùbá ni. Ẹ̀jẹ̀ sì dákẹ́ náà ọmọ yín ló wà ń bẹ̀ báyìí kí lẹ dákẹ́ fún àwọn bàbá. Kí lẹ dákẹ́ fún ọmọ yín ló wà ń bẹ̀. Ẹ̀jẹ̀ máa ń sọ nǹkan kan ẹ máa ń sọ wípé ohun tó pa àwọn ọmọ tálíkà yìí ó ń gbé wéètì ni o tó bá fẹ̀ ní kẹtàn àwọn náà ò lè escape. Àwọn náà ò lè escape ọmọ. Ẹ ṣe nǹkan ẹ wo olóyè tó jáde fún wa tó ní pé òun ẹ padà sílùú ṣé kàn ó nígbà tó bá pa gbogbo èèyàn tó ní kẹ padà káwọn èèyàn tó ti lọ kán padà wá sílùú ẹ wá gbógun ti ẹni yẹn ṣé àwọn tó wá ní kán má fáìtì fún yín ṣáwọn náà wá fẹ́ gbà yín lẹ̀ ni àwọn èèyàn wa káwọn náà ṣí bírèèni wọn kalẹ̀ ìlú gbogbo ìlú tàwa yìí àwọn Yorùbá ló ń ṣe dáadáa níbẹ̀. Bẹ́ẹ̀ni. Ní ìlú tiwa àwa ṣe kankan nílùú wa sì yẹn dà kò ló fẹ́ ní lọ́wọ́ ìjọba ibi ìlú consult wà gbogbo ẹ̀ wà fún tó ẹ pé àwọn èèyàn benefit lọ́dọ̀ government kí la benefit as a Nigerian as a citizen of Nigeria lọ́wọ́ government. Àbátá loot gbogbo ẹ̀ loot gbogbo owó tó ń gbà yìí kí náà fi ń ṣe kí ni each of person benefit lọ́wọ́ government. Ẹ wo ìyá mi ẹ jẹ́ ká ẹ kọ́ ṣe. Stop selling our ancestral land ẹyẹ talẹ̀ ẹ̀yin ọba ẹ̀yin baálẹ̀ talẹ̀ fáwọn ọmọ yín kan kọ́lé sí kan fi dáko kan fi ṣe industry kan fi ṣe factories kan fi ṣe companies ẹyẹ talẹ̀ fájòjì àwọn ọmọ Ìgbò ìtalẹ̀ wọn. Ọmọ Fúlàní ló ń sọ fún wa pé ọmọ òkè baálẹ̀ lòun yìí ọmọ òkè baálẹ̀ for Ọ̀ṣun state ẹ̀yin tẹ́ ń jẹ baálẹ̀ lókè baálẹ̀ lọ́ṣun state àwọn ọmọ yín wọ́n á jẹ bóorán ìyá orí ibú ìyá àwọn ọmọ yín á jẹ baálẹ̀ ti kú onílé yín ni baálẹ̀ ti kú nílé yín ẹ̀ tẹ́ wà lọ́ṣun state tẹ́ ń jẹ baálẹ̀ ẹ ti ta ilẹ̀ fún àwọn Fúlàní tó fi kọ́lé sí olókè baálẹ̀ làwọn ti wá wo àwọn ọmọ yẹn á jẹ orí ibú ìyà orí ibú ọ̀pọ̀tọ́pìpọ̀ orí ibú ìyà àwọn ọmọ yẹn á jẹ lọ́wọ́ àwọn tó ń bọ̀ yìí tó wà wọn lọ́kọ́ àwọn fámìlì wọn wá ní olómọlé baálẹ̀ lòun àbẹ́yìn náà gbogbo sọ pé ọmọlé baálẹ̀ lòun lọ́ṣun state
tó bá wá ń bímọ abàbímọ sọ́wọ́ ọmọlé baálẹ̀ wọ́n ní kí lórúkọ Fúlàní ẹ̀ kò rántí orúkọ Fúlàní ẹ̀. ṣùgbọ́n èèyàn ọmọ Yorùbá yẹn tí àbùrù tẹ̀ ń jẹ́ bá mi gbóṣùpẹ̀ ẹ ní dààmú sà. Yorùbáwùyí tíátíá. ẹ ní dààmú bàbá mi. ẹ kó ètò. àwọn wèrè rẹ o. mo fẹ́ lánàá mo fẹ́ sọ̀rọ̀ lẹ́lẹ́ lọ́bi iṣẹ́ kẹ́ parí program. níṣẹ́ wàá yí gan mo ti múra tán báyìí bí mo ṣe wà yìí mo fẹ́ lọ ṣe over time màmá sọ. Ọlọ́run máa fún yín ṣe o. Ọlọ́run máa bá wa ṣe o. ẹ ní ṣòfò. àṣẹ. ẹ ní ṣòfò ọmọ o ẹ ní ṣe tọkọ o ẹ ní ṣòfò ara ẹ ní ṣòfò ẹ̀mí o ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ ayọ̀lá yín bọ̀ báyìí lọ́wọ́ lọ sẹ́nu. àṣẹ o. gbólógẹ́lẹ́ báyìí láti ẹ̀ ń roko ẹ̀ mọ́ ẹ máa lọ rẹ ẹ máa bọ̀ rẹ kóhùn kéjù lọ́nà àbúrò oníṣẹ̀lẹ̀ sí pàápàá pẹ̀lú gọlọ́hún. kí tó kóra ẹ̀ ní kinní kan ìmáàmù nílọrin àtàwọn gúrùpù tán náà jọ dìde orí gbogbo wọn náà jọ dàrú àṣírí mámọ̀ ni wọn àwọn aláyébàjẹ́ ṣé wọn ò sí nílùú wọn á ní ẹni tó sọ̀rọ̀ pé ó bí gómìnà nú ṣé lóòótọ́ ni ò sí nígbà tó ti ìgbésẹ̀ òní gómìnà ló gbé ṣé gómìnà tẹ̀ rí àti pé àwọn 176 wà lọ́wọ́ Boko Haram láti February 170 tó ti kó lọ yẹn láti gbà kí ni ìgbésẹ̀ tó gbé lórí ẹ̀ 176 tó dákẹ́ bí omi adágún tó dákẹ́ sí bí omi adágún wọ́n wá ń gbó bí ajá ń sìn wọ́n máa fẹ́ kéku ni. so mo lọ gbogbo àwọn ìgbóná Ìlọrin ẹ ṣètò ẹni tó yẹ ẹni kó dàpọ̀ fún gómìnà because according to allegedly bí mo ṣe gbọ́ wọ́n ní ọba Ìlọrin ló máa ń yan gómìnà kí ló ẹ̀ má wáyé mọ́ kí ló bá jẹ gómìnà allegedly gómìnà Lawal tán ló jẹ tó fẹ́ tún kó para ṣe àwọn náà ṣe bó ṣe gbà lọ olórí burúkú somebody ní gbogbo ọ̀rọ̀ dẹ̀ máa ayọ̀ wọn ò ní bá wọn kalẹ̀ gbogbo àwọn tó bọ́ síta tó ń against Ìgbòho aburú ikú gbóná tó fi ń pa àwọn èèyàn yẹn wọ́n máa fi pa wọn tọmọtọmọ tẹbí tara wọn tìrantìran wọn pẹ̀lú àṣẹ Èdùmàrè. ẹ ṣe ń bọ bàbá mi. olórí ẹ máa bí tó bọ̀. ẹ dìde ọmọ gómìnà lápapọ̀ ẹ dìde àwọn tí wọn stop bandit tí wọn sùn bandit lọ sí kóòtù àwọn náà fẹ́ẹ́ sùn Sunday Igboho lọ kóòtù o. ẹ káàbọ̀ wọn sùn bandit o à ń gbọ́ yín sà. ẹ kú iṣẹ́ mọ̀. àjọ ń ṣiṣẹ́ ní sá o. mo fẹ́ ṣe àkíyèsí nǹkan kan à ń gbọ́ yín sà. nípa ọ̀rọ̀ pé nǹkan tó ní gómìnà sọ. In the first place already ìrù ẹkùn wọ́n ti launch ìrù ẹkùn àbí. Now ṣé gómìnà ní ìrù ẹkùn gbọ́dọ̀ ṣiṣẹ́? Then second thing tí mo tún fẹ́ sọ ni pé ṣé gómìnà ṣé orí rédíò ló ti sọ̀rọ̀ ni àbí ó send message sáwọn ọba ni ó yẹ bẹ́ẹ̀ ṣe ń ṣe program yìí ó yẹ ká rí èèyàn kan tó close mọ́ ọba bí ò tiẹ̀ dárúkọ ọba yẹn tó ó béèrè kó dẹ̀ sọ pé ṣé lóòótọ́ wọ́n send message sáwọn ọba pé wọ́n gbọ́ gbàlejò bàbá Ìgbòho mọ́ àbí ọ̀rọ̀ tí lọ́ọ̀yà Lápàndẹ̀dẹ̀ yẹn sọ làwọn èèyàn bọ́. ó pé méjì ṣé àwọn tí wọ́n ti lọ́ọ̀ṣì yìí sì ṣé gómìnà náà gbọ́dọ̀ ṣiṣẹ́ kódà láti encourage àwọn pípọ̀ yẹn pé wọn ò gbọ́dọ̀ listen sí anything láì jẹ́ pé gómìnà bọ́ sórí rédíò àbí tẹlifíṣàn kó bá wọn sọ̀rọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́kọ̀ọ́ra yín ní ọmọ lẹ́yìn ìlú ẹkùn àpékiní ẹ̀ gbọ́dọ̀ ṣe anything o so bákan méjì ni ó yẹ ká rí àwọn bẹ́ẹ̀ ṣe ń ṣe program tó máa lè confam pé yes lóòótọ́ ni àwọn ọba tó close mọ́ ọba tó lè béèrè pé báwo lè ṣe gbọ́ messages ṣé wọ́n send ẹ̀ sí yín ni àbí ẹ̀kan gbọ́ lórí àbí kò tí lọ́ọ̀yà sọ. bàbá wa àgbọ́dọ̀ jẹ́ kí àwọn tó ń launch yẹn tó jẹ́ pé lóòótọ́ náà ti launch wọn àgbọ́dọ̀ jẹ́ kó wà discourage kó máa báṣẹ wọn lọ tó Tinubu ló rán wọn ń ṣẹ́ wọn ọ̀dẹ̀ bí gómìnà yẹn dáa ó kò tí ń gbìyànjú ni wọn ò bí dáa kó bọ́ síta kó ní wọn ò gbọ́dọ̀ ṣiṣẹ́ òun náà mọ̀ pé òun ti wọ gàù tó mo fẹ́ ká clear area yẹn dáadáa ẹ̀yin gan bẹ́ẹ̀ ṣe wà ó yẹ kẹ́lẹ̀ nọ́mbà ọba kan ní area yẹn yẹ kẹ́lẹ̀ máa fi confam pé ṣé àhesọ ni bí ebe ẹ̀bá kan báwo ló ṣe jẹ́. tó bá wo ṣó yìí láti ilẹ̀ ẹ pé mo play ìyá kan níbẹ̀ ẹ̀gbọ́n nǹkan tí ìyá yẹn sọ ṣe rí lórí ọ̀rọ̀ àwọn ọlọ́ba dé bẹ̀rẹ̀ tí máa gẹ̀ẹ́sì kan tí ìyá yẹn sọ wọ́n ti kó many of them ní papamọ́ra Yorùbá máa ń pòwe kan pé ọ̀rọ̀ tákúwárápá bá sọ wọ́n níbo ló ti wá
àwọn ọlọ́run ló ti wá àgbà. ṣe rí alápàǹdẹ̀dẹ̀ tẹ dárúkọ yẹn àwọn ni wọ́n ń rúlu sáìdì ọ̀dọ̀ wọn fúlàní ẹgbẹ́ wọn àwọn lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ ó tẹ̀ ti dẹ ní sùúrà ṣe rí lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ tẹ sọ yẹn ọ̀tá kí wọ́n rápá bá sọ òdi ọ̀hún ló ti wà nígbà tí wọ́n pèèyàn 176 láti ní Kwara State láti February oṣù wo láwa yìí July ending. oṣù yìí ti parí oṣù márùn-ún ti gorí ẹ̀. tí wọ́n wá ń ṣò wọ́n sì tún ṣò wọ́n last 2 weeks pé àwọn táwọn kọ́ yìí o àwọn yẹn ti gbẹ wọ́n ti dàbí skeleton wọ́n náà ti parí wòlímọ̀ wọ́n náà ti sọ́kẹ́ àlùkùránì àwọn náà ti ṣe wòlímọ̀ fún wọn so wọ́n máa háàdì owó wòlímọ̀ wọn mọ́ owó tó máa fi gbà wọ́n ni ṣé èèyàn wọ́n sọ ẹni sùúrùsà ẹni sùúrùsà sórí tẹ́lì ló ti sọ fún wọn ni àbó kọ lẹ́tà sí wọn. àwọn alápàǹdẹ̀dẹ̀ ti sọ lójú àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ pé ẹ lọ máa sọ fún àwọn ọba sódà àwọn yẹn náà rí nǹkan dìmú láti rojọ́ ẹ̀ pé bàbá wa àwọn alápàǹdẹ̀dẹ̀ tó ń sọ̀rọ̀ yẹn ń kọ́. ṣé before ó dà mo ti gbọ́. ìhàlẹ̀ ni tàwọn ṣe lọ́ọ̀yà tó lóun lọ́ọ̀yà Ukraine àbí gbólóhùn ti wá ná mọbi tó lóun ti wá alápàǹdẹ̀dẹ̀ ẹ sọ pé lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ kò tiẹ̀ yẹ nǹkan tó dì mọ́ amọ́ragun kò tiẹ̀ pọ́nlé ibi lọ́ọ̀yà a gbọ́dọ̀ ṣe irú wọn yẹn àti ìmọye association tó wà bẹ́yẹn òṣèbí tiẹ̀ ló dárúkọ wọ́n lè pé mẹ́wàá bẹ́yẹn lóríṣiríṣi ọ̀nà. bàbá mi tẹ bá gbọ́rọ̀ lẹ́nu ẹnìkan nínú wọn 10,000 wọn ló sọ tó wà ń bẹ̀ nìyẹn pàtó pẹ́ta lọ lọ́hùn ṣèbí èèyàn kan ló gbé ta lọ lọ́hùn ẹ mọye pàtó dé kọ́ọ̀tù ẹ̀ rérò ni. This is a special case. Ẹyẹ àmọ́ sọ́ọ̀sì ẹ̀. Ṣé orí tẹ́lẹ̀ gómìnà ti sọ àwọn ọba ránṣẹ́ sí mẹ́sẹ̀jì wo làwọn bá gbà? Ṣé by letter ni, by words of mouth ni, or just allegiance pé tìtorí pé èèyàn kan ti sọ ní ìta. Èmi fẹ́ ká verify area yẹn. Tábàdà rí ọmọ àwọn tó close mọ́ ọba níbẹ̀. Ó yẹ kó pè yín lórí program yìí pé lóòótọ́ ni o. Báyìí ni o kó má dárúkọ ẹni ọba. Ọ̀dà ẹ lọ sórí Sahara reporter sa ẹ máa rí ń bẹ̀ sà lórí Sahara reporter. Okay. Tẹ́ bá lórí Sahara reporter lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ wà mo láìkè orúkọ yẹn bàjẹ́ lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ mo láìkè orúkọ yẹn ẹ bá wa gbóhùn sókè lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀. ẹ kú ètò níyà o. ẹ rà mà. lọ́ọ̀yà yùkà. ìyá mi èmi náà kọ́kọ́ ń bínú nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ tí wèrè tó lóun lọ́ọ̀yà sọ yìí èmi náà kọ́kọ́ ń bínú lánàá ṣùgbọ́n ńgbà tẹ́ wá tú sílẹ̀ báyìí inú mi dùn. ṣé láti bí ọdún tó kọjá ni àwọn báńdíìtì àbáwọn kówèrè yẹn tó ti lé àwọn èèyàn kúrò nínú ìlú yẹn o tí Abdulrahman ẹni àánú yẹn tí ò rí kankan ṣe sí èyí lọ́ọ̀yà àpọ̀dà yìí yẹn náà rí kankan ṣe sí. lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ tí ó yẹ kó fọwọ́ bojú kó tó máa sọ̀rọ̀ níta gbangba. wọ́n ní ẹ bá wa táàpù wọ́n ní nẹ́tíwọ́ọ̀kì wá o àmúbóyọ́ gbọ́wọ́lé ṣòwò ni ẹ bá wa tọ́ǹpọ̀ pé ẹ má yẹ kéyìn mi yọ ebi wọ́n yẹ máa ràn yàn létí mo máa sọ lẹ́ẹ̀mẹ́ẹ̀ẹ́dógún ní máa sọ báyìí torí tó ẹ̀ ìyá wọn ní ẹjọ́ o ẹ̀ẹ̀mejì náà fúlàgì sómi lánàá àmì ẹ̀ẹ̀mejì náà gbé mi kọ́ lórí TikTok àwọn ọmọ lọ́yà alápàǹdẹ̀dẹ̀. wọ́n máa kú ni ìdààmú máa bá wọn ni wọn ní nísìmí lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọn ní nísìmí wọn ní nífọ̀kànbalẹ̀ àwọn alálẹ̀ ò ní jẹ́ kán sùn ara màmá ni wọn tí ì sọ nǹkan kan wọ́n ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wọ́n máa ké kú ni. ṣé àtọdún tó kọjá náà ti lé àwọn èèyàn kúrò nílùú yẹn Abdulrahman ó mọ̀ọ́mọ̀ gba ibẹ̀ yẹn lẹ̀ ó fi lẹ̀ fún àwọn èèyàn wọn ni wọn ò dẹ̀ lè rí ṣe ní gbogbo ọ̀nà báyìí wọ́n máa gba ilẹ̀ yẹn padà fún àwọn Yorùbá tí bàbá gbẹ́jọ ẹ bá wa bẹ bàbá yín kán jọ wọ́n tètè jẹ́ kójú wọn gbó nísinsìnyí. àkọ́bí ọmọ lọ́dọ̀ slide jam àgbà lọ́wọ́ àwọn lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ o. wọ́n jẹ́ kójú wọn bó wọ́n tètè mọ nǹkan tó máa ṣe kọ́ padà sí nọ́ọ̀tì ó ní nọ́ọ̀tì làwọn ti wá bìkọ́ tí wọ́n gbọ́ gbogbo ọ̀rọ̀ ẹ̀ délẹ̀ ó ní nọ́ọ̀tì làwọn ti wá kọ́ tètè padà kọ́ kẹ́rù wọn padà lọ síbẹ̀ kọ́ tètè mọ inú ńlá tó máa jọ àrùn wá sí ẹ máa bẹ́ẹ̀ tó lọ mà. àwọn lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀ of Nigeria Limited mo like orúkọ yẹn bàjẹ́ lọ́ọ̀yà alápàǹdẹ̀dẹ̀
ẹ jẹ́ bá mi kọ lọ́yà alápàdẹ̀dẹ̀ sí comment section lọ́yà alápàdẹ̀dẹ̀ the alápàdẹ̀dẹ̀ of apàdẹ̀dẹ̀ nation. ẹ bá gbọ́ sókè o ìṣẹ́jú méjì ẹ dákun. Yorùbá ò yẹ kú jẹ́. ẹ ṣeun. Ẹ níyàwó rẹ̀. àṣẹ Èdùmàrè o àdìdá alápàdẹ̀dẹ̀ o. Àmì alápàdẹ̀dẹ̀. ẹ jọ kí ni túmọ̀ alápàdẹ̀dẹ̀ tó bá mọ̀. tó kódù tó ń bínú. ẹran ló ń jẹ bẹ́ẹ̀ ẹran yẹn dàbí ó dàbí. olóyìnbó ọmọ ó máa pátá yé. ó dàbí lizard báyìí. jẹ́rí ọ̀rọ̀ tèmi ò rẹ̀ tó ìbùsẹ̀lẹ̀ pọ̀ náà. aláwọ̀kọ́ gbogbo wa ń sọ pé wọ́n kó àwọn èèyàn kan ní Kwara wọ́n kó sí wọ́n kó tú sí wọ́n kó wá sọ̀rọ̀ wọ́n kó sí kankan. ẹ̀yin ò mọ̀ yí pé màálù tó bá ti jọ ké ìdùnnú lápàtà. Bàbá olórí ibú tó pé ẹ̀ ní wọ́n mú àyẹ Kọ́lápọ̀sọ̀lá máa kẹ́rù ẹ̀ máa múra ó fi lọ nílẹ̀ fún wa ó pa àbí wa. Ẹ rò wípé Kọ́lápọ̀sọ̀lá ó dákẹ́ kò sọ̀rọ̀ kan lórí àwọn akẹ́kọ̀ọ́. Àwọn fẹ́ kí gbogbo sàwọ́ gbogbo òkè ọdẹ rọ́rọ́ta gbogbo ìlú yẹn gbọ́nà yẹn wọ́n fẹ́ kó da oró káwá ẹ̀mílẹ̀ àwọn èèyàn wọn wá sẹ̀. Wọ́n fẹ́ gbogbo yẹn da oró ká lè pa àwọn Fúlàní wá síbẹ̀ kí wọ́n gbàgbẹ́ yẹn náà mọ́ Ìlọrin. Èrò ọkàn wọn nìyẹn ìtí wọ́n sì ń fẹ́ nìyẹn so ìtí Ramanu ẹni àdúgbò ti sọ ẹnu ẹni Kọ́lápọ̀sọ̀lá ti jáde so gbogbo ìgbónà pápátá tó bá lè ṣe ẹyọ kan mélòó Ìlọrin tó bá lè dìbò fún ẹni tó bá ti jẹ́ Yorùbá pé òtí ń bẹ́ẹ̀ lè sọ àdìbò fún ẹni Fúlàní tábà ti pé ó ń Yorùbá la fẹ́ àdìbò fún rẹ̀ bẹ́ẹ̀ni bá ti dìbò fún Yorùbá ẹgbàá tó kù ayé wọn pàdé tọmọtọmọ ni ẹmí Kọ́lápọ̀sọ̀lá wàá tún tọmọtọmọ ni wàá tún tọmọtọmọ ni. ẹ má ṣe pé wọ́n ti sọ fún ẹ pé you are the last ẹmí àníyàn Ìlọrin gbogbo ọgbọ́n ilẹ̀ ń dá níta ẹbí ẹ máa sà Ọlọ́run ń dóde gorí Elédùmarè ń dóde yìí a máa rúgbọ payé ni tó bá lẹ́yìn gbọ́ ẹ̀yìn nígbà a máa rúgbọ pa gbóyún a máa fún lọ́rùn parí torí yẹn sì àwa ti dé Yorùbá ti jí nígbà ìgbà ṣe ó ti létí ayé sílẹ̀mù dẹ̀ láwà ó ti létí ẹ̀ lórí iṣẹ́ mọ́ ìsílẹ̀kẹ́ dáńtọ̀ wa tó ọ̀kẹ́ fi Ìlọrin lẹ̀ fún wa ẹ mọ lọ sí north state wa ìkànnì méjì ni wọ́n ṣẹlẹ̀ ìwà wuyì ẹ̀rọ tó bọ̀ wá. ẹ jẹ́ tó bá mọ̀ tó máa alápàndẹ̀dẹ̀ wọ́n ní wọ́n ló dàbí lizard alápàndẹ̀dẹ̀ mo mọ̀ dé máa ń gbá alápàndẹ̀dẹ̀ yẹn o alápàndẹ̀dẹ̀ wọ́n ló dàbí. ẹran kan báyìí ló tóbi lizard díẹ̀ báyìí inú gbóló máa ń gbé ẹran bá dàbí lizard ṣe lizard dàbí kọ́kọ́dà bẹ́ẹ̀ kó tó kọ́kọ́dà. after the show máa lọ Google alápàndẹ̀dẹ̀ ẹ bá gbóhùn sókè. kò ṣeé jẹ. òwúlò ẹran kẹran ní òwúlò kò sí kan tó jámán kankan. ẹ bá gbóhùn sókè sà. ẹ pé tó máa. ajá ń ṣètò yín o ẹ kú dédé àsìkò. ẹ pé iṣẹ́ takuntakun àbọ̀ ọlọ́yọ́ ọmọ bá ọgbà gbé. àṣẹ. àṣẹ rí aláwọ̀kọ́ ọ̀rọ̀ ni bóyá kí ìbò gómìnà Kwara tẹ̀ ń bọ̀ yìí kó tó dé ṣé àwọn ojúlówó ọmọ ọkọ Yorùbá kan ti wà nílẹ̀ táwọn náà máa jáde fún ìbò gómìnà Kwara tí state police ọba ti dé kí àsìkò ìbò gómìnà tó dé ṣé ń gbọ́ mi mà. àwa pẹ̀lú ìsà. àwọn tí wọ́n bá jójúlówó ọmọ ọkọ Yorùbá kí wọ́n lọ fi ara hàn lẹ̀ lọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀kọ́ ọ̀kọ̀ yẹ kọ́ máa rí báyẹn lọ kí káwọn bàbá Bọ́lá Ahmed Tinubu náà káwọn náà gbé ọ̀rọ̀ yẹn wò dáadáa. Fúlàní ò lè máa jẹ gómìnà ní àwọn majority ojúlówó ọkọ̀ Yorùbá nílùú Ìlọrin láìmọye gbà. Èyí tó mú wọn tí wọ́n fi ń ṣe báyẹn wọ́n ní àjẹ́ndà ni. Wọ́n ní àjẹ́ndà yẹn náà ni wọ́n fi fẹ́ fi ojúlówó ọmọ ọkọ̀ Yorùbá láti bọ́ sí ipò gómìnà yẹn. àsìkò tó sì yẹ kí ká gba agbára yẹn lọ́wọ́ wọn rèé nígbà tí gbogbo àjẹ́ndà wọn ó ti yé gbogbo àwọn ìran Yorùbá pátápátá. a lè gbà mọ́ tí Fúlàní ọ̀tá máa jẹ gómìnà lé àwa ojúlówó ọmọ ọkọ Yorùbá ní ìlú Ìlọrin. ààyè yẹn má jẹ́ ká fi sílẹ̀ mọ́. so ojúlówó ọmọ ọkọ Yorùbá
tẹ́ ẹ bá mọ̀ pé ó fẹ́ jáde ẹ mọ̀ àwọn tẹ́ ẹ mọ̀ bá sọ̀rọ̀ so ẹ bá wa bí wọ́n léèrè wípé ṣé wọ́n ti gbégbèsè lé lérí ká tètè kí wọ́n tètè mọ̀ bí wọ́n ti máa ṣèpolówó rẹ̀ lẹ́ẹ̀káàkiri. So ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ mi ẹ tún bá wa bá àwọn bàbá wa sọ̀rọ̀ àwọn bàbá wa Professor Banji Akintoye kí wọ́n tètè bá wa gbé ìgbésẹ̀ lé àwọn ọ̀rọ̀ yìí lérí. Ẹlẹ́ẹ̀kejì tí mo ní mo fẹ́ sọ ni wípé àwọn àna Yorùbá ká máa ta ilẹ̀ fún àjòjì kí wọ́n tètè kí wọ́n jẹ́ kó wọ ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop wọn máa pè yín padà ìjọ bàbá wa máa continue. Kí wọ́n bá wa gbé bọ́nú ilé asòfin inú ìgbìmọ̀ ilé asòfin ìṣòfin àbíké ni wọ́n pè ìgbìmọ̀ ilé asòfin ní gbogbo ilẹ̀ Yorùbá kí wọ́n dákun kí wọ́n sì bá wa tọwọ́ bọ̀ púpẹ́ tọ̀ kò sí àyè à ń talẹ̀ fún àjòjì mọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ó sì wà bẹ́ẹ̀. Ká tètè gbé ìgbésẹ̀ lé yẹn náà lè rí nítorí wípé gbogbo àwọn kinní yìí ó ń fa àkóbá fún àwọn ìran Yorùbá. Àkóbá gidi náà ní ń fa fáwọn ìran Yorùbá. Èyí tí àwọn yúkọ àwọn ẹ̀yà yòókù títà jọ dàwà pọ̀ nínú wa Nàìjíríà yẹn àwọn ò kì í fi àyè gba gbogbo rádaràda yẹn. Tẹ bá ti pè lẹ́ẹ̀kan stop ẹ tó ń pè àwọn gangan ni wọ́n ń jẹ́ kí ẹni tó pè yẹn stop náà ṣé ìbá ti pariwo ẹ̀ tí mo náà. Àwọn sadarí ilé wa lérí náà ni àwọn náà yẹn tó ń fa gbogbo kẹ́lẹ́ yẹn. Wọ́n á pè yín padà. Àwọn tí ń sadarí ilé wa lérí àwọn gangan náà lọ́jà tó ìpọ́n gan náà yẹn tó jẹ́ aláwọ̀ pé ènìyàn ti ń gbàbọ̀dé fún wa gan. Gbogbo àwọn ìgbésẹ̀ yìí a gbọ́dọ̀ gbé ní àsìkò tí bàbá Bọ́lá Ahmed Tinubu wà bẹ́ẹ̀ yìí kí wọ́n tètè mọ bí wọ́n ti bá wa ṣe gbogbo àwọn ètò yẹn pé a fẹ́ talẹ̀ fún àjòjì mọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá kí òfin yẹn kó wà nínú ilé ìgbìmọ̀ aṣòfin nínú ilé ìgbìmọ̀ aṣòfin káàkiri ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. So tí gbogbo àwọn kinní yẹn bá ti wà nínú ìwé àdéhùn ẹni ọmọ Yorùbá tí wọ́n bá mú pé ó talẹ̀ fàjòjì a jẹ́ wípé ó ti lu òfin nìyẹn. Àjòjìtọ̀ bá mọ̀ kó ń fẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá ó yẹ ká máa list ilẹ̀ fún wọn ni ó yẹ ká máa tà. Ọmọ Yorùbá ṣe báyà ìdí àti bàbá yìí ń sọ à ń gbọ́ yín sà. Ibo ń talẹ̀ fún wọn ni. Ara àwọn kinní yìí iná ni ó jẹ́ kí wọ́n máa pọ́n wa lé ní ọ̀dọ̀ wa. Tá a bá ti ń ṣe báyẹn. Ẹ bá wa lò ṣẹ́jú kan o. Ok, tá a bá ti ń ṣe báyẹn gbogbo wọn rí wá fẹ́ yìí a máa rí wúkọ́ máa dínkù àwọn ò ti mọ̀ pé yes àwọn ò sí lára wa tá a bá lè gbé ìgbésẹ̀ yẹn wípé àtàlẹ̀ mọ́ fún àjòjì ẹ máa rí wípé gbogbo àrífẹ́ jẹ́ rí wá fẹ́ yẹn ọlọ́ọ̀ bá ń gbọ́ yóò dínkù àwọn náà máa pọ́nra wọn lé àwọn mi ẹ máa bẹ́tò lọ ẹ má. àwọn èèyàn sọ pé alápàǹdẹ̀dẹ̀ wọn lẹ́yẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ o bàbá tó sọ pé lizard ni èèyàn tó pè ní ẹyẹ níbi bí wọ́n ti fẹ́ẹ̀ tó 20 ẹ̀tẹ́ bá mọ̀ tó ń jẹ́ alápàǹdẹ̀dẹ̀ máa bá wa kọ sí comment section. Alápàǹdẹ̀dẹ̀ ti ju àìmọ̀gìrì ní gbangba wọ́n ti ju iṣẹ́ rẹ̀. So kí ni alápàǹdẹ̀dẹ̀ ṣẹ́ yẹ ni àbí lizard àbí bí crocodile. Yorùbá wuyè mi ò dá mọ́ kàn wọ́n gbọ́ tí ẹ̀kọ́ máa ń gbọ́ wèèyàn bẹ̀rẹ̀ prógrámù gbà yẹn. Ó yá ẹgbọ́n sókè. Alápàǹdẹ̀dẹ̀ ti ju àìmọ̀gìrì ní gbangba wọ́n ti ju iṣẹ́ rẹ̀ bí kìlọ̀ bá ń gbé sowó ìyẹn sì gbọ́ kọ́ ọmọ gbálẹ̀ ọjà ibi tí mo ti gbọ́ rí nìyẹn. tó kílíà ọmọ Yorùbá ó kílíà à ń gbọ́ yín. ẹ pé ètò mà. ẹ ṣeun. òdìsú yín kò dé rẹ́yìn. mo ń bá yín jà láti ìjẹta bọ inú mi ti yọ. mi ò bá yín jà mọ́. tẹ́ bá mi yàtọ̀ ló máa parí ẹ̀ wọ́n pa Fúlàní wa kan wọ́n bá wa parí ẹ̀. kò sí náà ni ṣe rí àwọn pípú yẹn wọ́n tí wọ́n pariwo wọn tipẹ́tipẹ́ wọn lè jáwọ́. mo láìkí má tó sọ̀rọ̀ tọ̀kẹ́ tó sọ̀rọ̀ yìí tó sọ̀rọ̀ láti 1999 Ìlọrin ní jẹ gómìnà láì tó nǹkan. ṣe pé àwọn wèrè wọn ló lọ instigate àwọn Òkè Ògùn
especially Shitu Àpò tó pé fanatic Muslim ni wọ́n pé kí wọ́n ṣe gómìnà ní Ọ̀yọ́ pé kí wọ́n mọ́ gbà fún Ìbàdàn mọ́. Àwọn èèyàn wá ń dá wọn lóhùn pé Lamadésínà tó ṣe gómìnà sọmọ Ìbàdàn ni, Babaládọjà Ìbàdàn, Akálà Ògbómọ̀ṣọ́, Ajímọ̀bí Ọ̀yọ́, kó tó kan àdàpé Ìjẹ̀ṣà, àdàpé Ìbàdàn tó wà bẹ́ẹ̀ dì sí Ṣèyí alágídí ológun. Ṣèyí àdàfẹ́ play fídíò Ṣèyí ẹ bá ṣe pápá ẹ kà ṣe ìṣẹ́jú méjì. Ṣé rí kí gómìnà múra tó wà lẹ́wọ̀ ẹ káàbọ̀. Káwa náà ká sì bó tira wa báyìí. Mo expect gbogbo àwọn ọba wa gómìnà báyìí kí wọ́n lọ bá bàbá Tinubu ká lè mọ̀ pé wọ́n serious. Ká lè mọ̀ pé wọ́n sí wá dáa fún yín. Ọmọ Yorùbá lọ́mọ lòbí rẹ̀ ń gbé. Ṣé àwọn kìíní tẹ̀ ń wò lọ rẹ̀ kí mo ti mọ́ sọ̀rọ̀ ọ̀gbẹ́ni ẹ̀mí àwọn èèyàn fún yín ó mú gbójẹmọ́ lọ ó lè mutí lójú oorun. Àmì ò mọ o. Is one of the deadliest emir in Nigeria. Kò sí tí àṣetánì Sókótó sọ fún pé kó ṣe tí ò ní ṣe. Ẹ̀wọ́n tó tí wọ́n ti ń pààrọ̀ wa bí ẹni pẹran. Èyí tó pera rẹ̀ ní US imam paracetamol kílẹ̀ nìyẹn pẹ̀lẹ́. Paracetamol lọ́ọ̀yà mi ìmọ̀ tó. Paracetamol lọ́ọ̀yà. Yorùbá wí fàṣẹ ẹ̀ lè pa mí paracetamol lọ́ọ̀yà báwo. Kì í ṣe bí ẹ̀ anybody tẹ́ bá ti ní kéèsì bí ẹ ti ń bá kí lórúkọ Bẹ́lílì ágìrì yìí tẹ́ bá ti ní Ìlọrin fẹ́ sọ fún wọn pé àwọn ò lẹ́jọ́ kan tí wọ́n jẹ́ nílọrin ẹ kú olùyìn ẹ bá ti ní kéèsì wọ́n máa ti ṣáàjì yín sí kóòtù bẹ́ẹ̀ yẹn yín ni ẹ lọ. sọ pé lọrin ni wọ́n ti fẹ́ kí wọ́n á gbẹ́jọ́ wọn káwọn yẹn mọ́ da wọn lóhùn wọ́n wá dùn wá láti wọ́n dúró sí tí wọ́n postpone láti jọ yìí káwá wẹ̀ tí ó jẹ̀bi káwá wẹ̀ tí ó jàre inú ọbẹ̀ tó fẹ́ yin ìran mi ni pé ẹ lọ mọ́ dira prọfẹ́sì wà lórí olórí burúkú rẹ̀ ìran wa ti wòórùn tó torí Yorùbá nìyẹn tẹ́wọ́ gbà tí bá rí sáàkì ó ní máa kí ẹ́rẹ́ lé mọ́ọ̀dà rẹ̀ òkò mú lérò ìtí mo tó bá mọ̀ yẹn níye pé tí wọ́n ń pè ní ẹ̀jẹ̀ ìlò òyìnbó fi ń ṣe DNA olórí burúkú ní gbogbo ọ̀rọ̀ Fúlàní látòkè délẹ̀ kò sí ní tẹ́ lè ṣe fún wọn mindset tí wọ́n fi délẹ̀ wa yẹn n ò lè change bí bó ti jẹ́ pé Yorùbá ló bí tí ń dókòs Yorùbá Ìṣọ̀lá lórí kí ẹ̀ ọ̀ìkà tí ń bẹ́nu wọn yẹn tí ìran wa kò lè yí padà ẹgbẹ́ mo máa ń pariwo tí n bá pè many times tó bá dàka ẹ bọ̀bọ̀ yìí kìíní kan no mi ò lè gbélé Haúsá kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ mi ò lè gbélé Ìgbò lẹ́yìn kí n gbáàrin ìgboro Ìbàdàn kí n rìn káàkiri kí n jayé ọlọ́ba mi ò láìkí omi ní òde kí n lè gbé kó wọ́n lọ́ bá Ìbàdàn jẹ́ ọlọ́mọ balẹ̀ tèmi náà jẹ́ ọlọ́mọ balẹ̀ Yorùbá jẹ́ lápapọ̀. ọlọ́mọ ẹni mo ti ṣàdúrà fún ẹ wá ọlọ́mọ balẹ̀ Yorùbá jẹ́ kí n lọ wòlé àmì lọ́sùn Òṣogbo kí n tún darí wálé ẹ̀yin ọba gómìnà ni mo pè báyìí ní bàbá mi aládé ni yín ẹ̀yin èso ńlá wà ní. ẹ̀yin sọmọ ẹrú ọba ni yín. ẹ̀yin sọmọ ẹrú ọmọ aládé ni yín ọmọ ọba ni yín. tó bá ti wá lọ kúnlẹ̀ láàfin tó bá ti lọ kúnlẹ̀ ní pálásì kínní wọ́n máa wá ya fọ́tò yẹn máa wá gbé sórí íńtánẹ́ẹ̀tì. pẹ̀lú ọmọ yín olódòdẹ. àkànbí ọmọ olódò sílẹ̀ jà máa ṣàánú wa o. ẹbú kàpọ̀tmẹ́ǹtì pẹ̀lú IG of police ọmọ yín ni ẹbú kàpọ̀tmẹ́ǹtì pẹ̀lú olórí sójà ọmọ yín ni ẹbú kàpọ̀tmẹ́ǹtì pẹ̀lú olórí DSS ọmọ yín ni kẹ́ ẹ rìpọ́ọ̀tù àwọn pípù Ìlọrin yìí táwọn bá láwọn fẹ́ gbẹ́jọ́ lọ Ìlọrin ẹ̀yẹ gbẹ́jọ́ yín lọ Èkó kẹ́ ẹ lọ rìpọ́ọ̀tù ẹ pé gómìnà Èkó àtàwọn ọmọ gómìnà tó wà lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó wà yìí kì í sọ̀rọ̀ Ọlọ́run fẹ́ mú wọn ni tí wọ́n ṣe yìí. mo ní káwọn èèyàn wa kan bá wa dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ mi ìrẹ́ tó bá wa dúpẹ́ lọ́wọ́ alálẹ̀ ju èèyàn bíi mélòó kan lọ gbogbo ẹ jẹ́ ká máa kọ́ ni thank you alálẹ̀ ẹ ṣeun o ẹ ṣe alálẹ̀ ló ń ṣiṣẹ́ àwọn èèyàn kan rí bẹ́ẹ̀ ni. kí ìran wa tètè jí kí ẹ máa pariwo tantantan kí èèyàn ẹyọ ẹnìkan bá kú ní gómìnà tá àtàkì Ìlọrin squale kò jù bẹ́ẹ̀ lọ. ẹ mọ push violence ẹ ṣeun ẹ má yẹ ká push violence ẹ ṣeun
ìkọ́ni wọ́n ti wá sí sórí page mi látẹ̀kọ́ tó ti ń preach violence táwọn bá bẹ̀rẹ̀ Sunday Igboho máa sáré ni mo rí comment ẹ̀ bó ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí ni ó ti ń preach àmọ́ ọmọ Yorùbá là wà àwọn oníbà yín ṣe orí ibú tẹ̀ ń ṣe yẹn ẹ bá gbósókè bàbá mi. àkó ìyẹn náà ló máa wà pẹ̀lú yín. àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. ọ̀rọ̀ mi ò ní pọ̀ púpọ̀. ó dà sà. Number 1 ọ̀rọ̀ àwọn ọba Ìgbónà lèmi fẹ́ bá sọ̀rọ̀. ṣé lórí oúnjẹ náà. lóde. aláàbò lóde lórí oúnjẹ aláàbò. sọ̀rọ̀ mi yé jàre. à ń gbọ́ yín sà. àwọn ọba yẹn lèmi fẹ́ bá sọ̀rọ̀ kán kóra wọn jọ pọ̀ kán sọ ọ̀dọ̀ bàbá lọ kán kó ẹjọ́ wọn kán kó ìṣòro wọn kán kó síwájú bàbá kí bàbá kó gbà wọn. Àkànbí ọmọ olódòdó gbà wá o gbà wá o. bẹ́ẹ̀ ni kán lè máa bèrè fún Ìgbónà state pé kán pé wọn níyà ìyẹn ní tí ọba ti ṣe yẹn bí APC bá ti yan gómìnà bó bá jẹ́ ọ̀dà pàtì ní Ìgbónà máa rọgbọdì tó máa yàn ní gómìnà kán yan ní gómìnà kán jẹ́ kọjọ fagagbága káwọn ẹni tó máa wọlé. bẹ́ẹ̀ni. bọ̀tì kan tó gbé gbèsè yẹn kọ́kọ́ bá bàbá náà kán bá sọ̀rọ̀ tí bàbá bá lè ṣe fún wọn lórí ẹ̀ inú bàbá tó ń bí bàbá ẹ pé nígbà tẹ fẹ́ tú mi láṣọ síta ṣé ó yẹ kẹ̀yẹ̀ sí wa bá mi sìn. ok. sọ̀rọ̀ mi. bí nítorí náà ìmọ̀ràn tèmi fẹ́ fún wọn nìyẹn. then àwọn ọmọ Ìgbónà tán ti jọyàn ìlú ẹkùn kí wọ́n kóra wọn jọ bí wọ́n ti ṣe kán má bẹ̀rù kán má sàpadà sẹ́yìn kán pe ọ̀gá wọn ó mọ gbogbo ibi tó máa tẹ̀ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn mo mọ̀ pé Sunday Igboho mọ bọ́tìn tó máa tẹ̀ á sì tẹ̀ nítorí náà kán fọkàn wọn balẹ̀ àwọn náà máa òun gbọ́ngàn tó lóun lọ́ọ̀yà lórí burúkú yìí ó sì máa gbé ọmọ ẹ̀ láìpẹ́ yìí. ẹ ṣeun gan bàbá mi. wọ́n máa gbọ́ ọmọ ẹ̀ láìpẹ́ yìí. ṣé ó ti gbàgbé adájọ́ tán gbé mi ìrù kan tí ì rí yẹn náà sí. wọ́n á gbóhùn náà àbíwò kan gbọ́ ọmọ ẹ̀ kó mọ̀ bó ṣe ń rí lára. ẹ máa bá ìkùnà jàre. ṣe rí ìkànnì wọn ló wá ó ti kọ kọ́mẹ̀ntì láti ẹ̀kọ́ ó ti kọ kọ́mẹ̀ntì oríṣiríṣi mi rẹ́ ni pé mi ò rí kọ́mẹ̀ntì ẹ̀ ni o. ó ní Sunday Igboho gan máa súré tí Ìlọrin ó máa súré kàbàkàbà tí Ìlọrin bá ṣe tán ẹ máa pé wọ́n daft ẹ máa pé ẹ wo bóyá kọ Yorùbá Sunday Igboho gan ẹ bóyá kọ gan wọ́n daft àwọn ọmọ tí Fúlàní àwọn ọmọ tí màálù ti dóyà wọn ẹ bóyá kọ gan ẹ bá kọ Yorùbá ẹ máa pé àwọn ni ẹ bá gbóhùn sókè à ń gbọ́ yín sà. Hello, à ń gbọ́ yín o. Oṣù ayé là ń gbé Àdìsá. Tọ́ gbogbo ẹ̀ náà ni à ń da yín lóhùn. Ayé là ń gbé Àdìsá. Mo wà pẹ̀lú sà. Contribution tèmi ni pé mo fẹ́ kí kọjá àwọn èèyàn sọ náà ni. This time around, agbọ́dọ̀ pé game ìlú wọn, ọmọ Yorùbá ni gbogbo wa pátápátá. Káwọn gómìnà kan jókòó tó bá jẹ́ lower party kò bá jẹ́ party tí ò ní nǹkan kan náà fa ẹnìkan síbẹ̀. Ẹni ẹni máa dìbò fún population Fúlàní ìyìn gómìnà is just too small. Kí minority wa máa rule majority kò wà. Òjì ìtìjú ni náà ìtìjú. Kí minority gómìnà Kwara State Fúlàní ni wèrè oní alápàdẹ̀dẹ̀. Lọ́yà alápàdẹ̀dẹ̀. Ayẹyẹ ló ń jẹ́ lápàdẹ̀dẹ̀. Ẹyẹ ló ń jẹ́ lápàdẹ̀dẹ̀. Ẹyẹ ló ń jẹ́ lápàdẹ̀dẹ̀. Tó fi tó tí ẹ̀ tó gbọ́ ìpín olùfàd ní olùgbẹ́rù yẹn ní lọ́yà. Oníjàkújàkú oníjàtìjàtì ní olùmọ̀ bí ewé àwọn ìṣẹ̀mọ̀ pé lọ́yà. Ìjọba pé ìlú tí òṣèlú náà ń yẹn lọ́yà. Lọ́yà tó pé chájà ń bèèrè. Àwọn lọ́yà tó ń tó máa ń ṣe ẹ̀fún wọn ní ẹ̀kọ́ jáde. So ìkọ̀kọ̀ tí mi fẹ́ sọ nìyẹn. Wọ́n bá wa fa kí gbogbo àwọn ọba yẹn wà ìfẹ́ nǹkan jókòó kọ́ wọn ní kọ́ lọ jókòó pọ̀ kọ́ wọ̀ káwa tọmọdé bá gbọ́ mú kúkú nígbà òjò ìyá ẹ̀ gbọ́gbọ́ láti sí nígbà ẹ̀rù káwọn jókòó àdìbò fún Fúlàní mọ́ nílẹ̀ Yorùbá
Yorùbá tó bá jáde la máa dìbò fún. Nígbà ọ̀nà wo ni gbogbo wa máa tẹ̀lé. Bẹ́ẹ̀ni. Kò bá ìjọba 20 years ó lọ́wọ́ kò lówó fúnṣọ̀ wa ló ṣe pàtàkì. Wọn ò lè jẹ́ gọ́ọ̀nà kọ́ máa pa ọmọ ẹ̀ kọ́ máa pa bàbá ẹ̀ kọ́ máa pa ìyá ẹ̀ tó gbà. Kò pọ́sibù. Bàbá wo gómìnà yìí ní ọ̀sẹ̀ tó wà bẹ́ẹ̀. Wọn ò bá pa ọgbẹ́ ńlọrọ̀ kò kí àwọn. Wọn ò bá pa ọgbẹ́ kwara rẹ̀. Wọn ò bá pa ọgbẹ́ bọ́ọ̀lù ọ̀hún kò wọ́n anybody. Fámìlì rẹ̀ náà máa pa wọn. So ẹ jẹ́ ká jókòó. Nígbà tí Ìgbòho lọ sí ìgbà tí wọ́n lọ síbẹ̀ gbogbo bẹ̀rẹ̀ ní ọmọ tí ó ní ìgbìyànjú ọdún àárọ̀ ni gbogbo ìgbìyànjú ọjà owó. Ó ti dá kò sí nǹkan kan bẹ́ẹ̀ mọ́. Ìlú Múkàwé gan ti tán ẹ̀pẹ́ òun náà lè wálé mo yà tẹpa sí London. Kò lè wálé ọ̀tẹ̀lẹ́kẹ́ pa ọ́. Ọ̀tẹ̀lẹ́kẹ́ pa ọ́. Gbogbo bẹ̀rẹ̀ òkè ó ní ìgbìyànjú àárọ̀ ni gbogbo ẹ̀ gbogbo bẹ̀rẹ̀ dùkọ́ jáde rẹ̀ méjèèjì gbogbo àwọn bàbá tó ń ta aṣọ tó ń ta plywood bá bẹ̀ gbọ́nà ní wọ́n tó ń ta ní ìgbọ́nà ní wọ́n. Bẹ́ẹ̀ni. tó ẹjọ́ tó lé lọ́hùn ẹjẹ́ ká gbogbo ìtàǹtẹ̀ ìkọ́ ló mọ́tà ìtàǹtẹ̀ ká wà ká lè strategize ká lọ jókòó ká pa candidate tó kalẹ̀. Èyí tà ń ṣe yìí náà lẹ́yìn ṣe èmi ò mọ́pọ̀lọ̀ yẹn wá èyí mú wá ń sàwọn mìíràn àdúrà pé àmọ́ àwọn tó ń wò wá ẹ tá bá ti ṣe tó ẹ máa bá wa ṣí ètò wa ẹ máa bá wa láìkì ẹ máa bá wa kọ kọ́mẹ́ǹtì. Kí gbogbo wọn jókòó tó fi yé wọn pé election is number game of number ni wọ́n ní ká fi yé wọn game of number election ká dìbò kí gbogbo ìbọnà dìbò káàwó báyà àwọn ẹranko yẹn máa wọlé àwọn again bàbá kan ti sọ nǹkan tí mo ti máa sọ again gbogbo àwọn ọba tó ń talẹ̀ táwọn àwọn ọba ẹ̀kọ́ ṣọ́ra wọn wọ́n pa yé ara wọn jẹ́ ni. Gbogbo nǹkan tí wọ́n sọ kán ní ìsìlẹ̀ ẹni ilẹ̀ ní gbogbo káwọn olókùn àwọn ọ̀sùn àwọn òṣòfin kò ṣe gómìnà nìkan ni àwọn ọmọ ìbálẹ̀ ní gbóná tí àwọn èèyàn lọ gbé àpótí gbogbo ọ̀sùn tó wà ní gbóná kán lọ gbé àpótí àwọn ọmọ Yorùbá kán lọ gbé àpótí kán kọ́ vóòtù gbogbo àwọn Fúlàní tó wà mẹ́rin jáde kán kọ́ vóòtù wọn jáde ní house wọn ní Kwara State kán tó fún wa ní gbóná state. Àkàlẹ̀ èmi náà bẹ́ẹ̀ support pé kọ́lé ká máa fún wọn ní ní tó o bá ti ra ilẹ̀ ilẹ̀ Yorùbá tó o bá ti ṣe ọmọ Yorùbá tó o ní ìrìn ní ìsinmi after 49 years or 99 years owó ẹ̀ ti ní ìṣe ti tọ́ Yorùbá ló ní ilẹ̀ a máa gbalẹ̀ wa padà ó ṣe ní ìyẹn. Yorùbá ẹ jẹ́ ká padà play ọ̀rọ̀ Ṣèyí Mákindé ti gbé àwọn play ní ẹ̀ wọlé mo fẹ́ ṣe ẹ tá bá ti pèsè nọ́mbà yóò bá ti lọ ẹ má bínú mi ní fẹ́ pẹ́ lórí ètò yìí ni o mo ti pè ní tẹ́tẹ́lẹ̀ tí ń sà. Alápàǹdẹ̀dẹ̀ lọ́yà alápàǹdẹ̀dẹ̀ Yorùbá yìí máa ń sọ ọ̀rọ̀ yìí mi ìmọ̀ tó fẹ́ sọ ẹ bá wa gbóhùn sókè lọ́yà alápàǹdẹ̀dẹ̀ ẹlẹgbọn sókè o. Yorùbá wuyì. Bàbá wa à ń gbọ́ yín o. Èmi ò ṣe wà nínú prógrámù. Orí prógrámù wà ṣé ẹ fẹ́ sọ̀rọ̀ lórí prógrámù àyè ká sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹlẹ bá wa gbọ́ sókè sà. Ṣé wà ẹ pè ní ó kọ́ọ̀tù ní kò tiẹ̀ rí. Mo ní information fún yín o. Ó yá ṣé lẹ́yìn ètò àbí ní. Nísinsìnyí ó yá ẹ kọ́ sọ náà kí tó bóyá nǹkan tó wọ̀ ká pariwo ẹ̀ ni. Ok. No ẹ gbé mi kó speaker. Ok. Ọkọ bá yín sọ náà bóyá nǹkan tí mo lè sọ sórí afẹ́fẹ́ ni kájọ wù. Ok. Wọ́n àkọlé. Mo àpọ̀lé. Ẹ mọ̀ kan eléyìí ẹ̀ lè sọ lè síta yẹ kí n àti yín sọ ní pẹ̀lú ẹ̀yìn ètò ni ṣe lọ́rọ̀ mi tẹ́fẹ́ sọ ṣe lọ́rọ̀ mi tẹ́fẹ́ sọ lónìí kan lẹ́fẹ́ sọ.
Okay, ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ já sọ̀rọ̀ lẹ́yìn ètò. Ẹ ṣé. Ẹ má dá wọn lóhùn jàre, ọ̀rọ̀ tí wọ́n sọ wà confidential. Kì í ṣe ọ̀rọ̀ ta lè gbé sí ìta gbangba. Ẹ pé Yorùbá wuyì. Bàbá ní àyè ẹ bá wá sọ lẹ́yìn síta o, èèyàn tó máa wo show yìí wọ́n lè wọ 1,000 tó yẹ pé YouTube máa sanwó ńláńlá, Facebook máa sanwó ńláńlá, TikTok máa sanwó ńláńlá, but everything is not about money. So I have to keep some things confidential nípa ilẹ̀ Yorùbá. Tó pé èèyàn méjì náà ló wà, èèyàn mẹ́ta ni, èèyàn márùn-ún ni, èèyàn 500 ní àdúpẹ́, èèyàn méjì ní àdúpẹ́, èèyàn kan ní àdúpẹ́. Nígbà tí bá ti ń bá wa contribute sí sọ̀rọ̀ tí wọ́n sọ wà kí ṣe ọ̀rọ̀ tí mo lè sọ síta. Ẹ̀ka sáré lọ́dọ̀ Ṣèyí Mákindé. Ṣèyí Mákindé, Ṣèyí Mákindé. It was going to happen. You know, I've seen people criticize us and say, "Oh, where is the air going to happen?" You know. Àbí Ṣèyí ṣe mí epo ògùn ni. Ṣèyí Mákindé lẹ̀ ń wò yìí. Ó aircraft ẹ̀ ti dé, màá ṣòye aircraft ẹ̀ náà fún yín o. Ṣèyí àwọn Yorùbá wọ́n fi tinú Ṣèyí. Wọ́n fòrò Ṣèyí náà dẹ̀ burú. Inú ẹ̀ le jù, ojú ẹ̀ le, ọ̀pá ẹ̀ le. Ẹ jẹ́ gbọ́rọ̀ lẹ́nu Ṣèyí. Aircraft ti dé o. It's going to happen. You know, I've seen people criticize us and say, "Oh, where is the aircraft?" Now they require it at Orire. But we plan for the aircraft, you know, for us to be able to cover as much within the shortest possible time of the landmass in Oyo State. I'm glad that now it's here, and I believe we will always do what is right in the interest of our people. Because in an atmosphere of insecurity, you can hardly do anything. People say I look better now because our children are back, our teachers are back, and we're moving on with the plan. Are you hitting the ground running with this immediately? Yeah, we're hitting the ground running. You can see they were flown by Air Force pilots. We have negotiated an MOU with Nigerian Air Force, and we should be working this together. Wọ́n tún pèsè yìí láfọ̀jà. Ilé onípàdé sì wà lọ́yọ̀ state. Kọ́lọ̀ bá táwọn wa tábàárí tíṣẹ́ gidi bá wà, a máa ṣiṣẹ́ gbogbo àwọn léyìí. Ẹ máa fi kíní sí ìgbàlódé pan, ìgbàlódé ceiling, àbí ìgbàlódé kí ni máa ń pè, a máa cover it up. Ẹ jẹ́ káwọn aráàlú ríṣẹ́ ṣe, wọ́n lé àwọn àgbẹ̀ kó lóko, ìlú le gógógógógógó, àwọn ọmọ tó ní kàwé jáde wọn ò ríṣẹ́ ṣe, ojú òtí yẹn àgbàyà burúkú. Ẹ jẹ́ ká wo plane Ṣèyí, jet Ṣèyí ni, Ṣèyí ti gbẹ́ arocopter bí ọ̀dà wa kékeré wọn ní arocopter. Èyí kẹ̀kọ́ dé o, èyí kẹ̀kọ́. Here we are, live in seminary. Oh yeah,
Ẹ̀rọ wá pè ní tọ́ ìṣòro tọ́ ìbáyìí. Ṣé lè jọ tọ́ ì? Wọ́n ti fẹ́ pé tọ́ ìlú sáwọn àwọn ẹ̀fọ́ àfúrà ẹ̀rọ wọlé. Bí ìwà ìjọ ló yọ bòbí tó ti báyìí. Ṣé lè jọ tó jọ tọ́ ì? Àwọn lè pè ní tọ́ ì. Wọ́n á jọ tọ́ ìmọ̀ tó já o. Ẹni ẹ̀rọ etí ẹ̀rọ ní sí ìgbèrí bẹ̀rẹ̀. Etí ẹ̀rọ ní sí báwo. Ìfẹ́ lọ ya ṣá lọ́dọ̀ Dàpọ̀ kan ní dàpọ̀ onímọ̀rúwá bá bíláàsì dàpọ̀ ọmọrúwá bá bíláàsì ọwọ́ ìjọba jẹ́ pé Yorùbá yóò mọ̀rúwá bá bíláàsì sẹ́ni tó bá rẹ̀ tó máa kà sínú ambulance. Níbi ìgbà òwò ẹ má sọ̀rọ̀ báyìí. Tó máa ta pléènì ní ti àbí ẹni tó tà ní pléènì. Ọlọ́run pé mi láìpẹ́ táwọn èèyàn ń sọ nípa ṣèyí mi láìkí ẹ̀ àwọn ní Ọlọ́run ló lọ ra pléènì ní ti àrò lọ ṣé helicopter ló ra bí kíní kan jet fighter jet wọ́n ló lọ ra ní tẹ́mù bá wò àti sójà sì ra nǹkan kan díẹ̀ nínú owó wa sì wọlé bọ́dé mi kàn fẹ́ bèrè ni pé kò sí nǹkan tí ò possible Nàìjíríà gọ́vnà ẹnjìníà Olúṣèyí Mákindé di sunupọ̀ eléyìí of Ogun State ní Dàpọ̀ di sunupọ̀ of Ọ̀yọ́ State gọ́vnà Ṣèyí Mákindé láàrin èmi àti ẹ̀ pé pàdé lèmi àti mo kàn fẹ́ bèrè lọ́wọ́ yín tó kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà ṣé kìí ṣe pé ẹ lọ yá jet ṣe mọ̀ pé Alhaji bóyá di kinní kan nígbà yẹn Minister of Aviation tó ní Nàìjíríà ti ra private jet láyé Buhari at the end of the day tó ń bùkún trillions fún owó àṣẹyìnwá àṣẹyìnbọ̀dá padà gbọ́ wípé wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ France nàbí ìdìbò náà ti wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ lọ́wọ́ France náà wá kún ní ọ̀dà green white green wọ́n lọ fẹ́ lọ́ọ̀ṣì aircraft tí Nàìjíríà ra wọ́n lọ lọ́ọ̀ṣì ẹ̀ ní London a ní àṣàrò náà ẹ ṣe máa lọ́ọ̀ṣì aircraft Nàìjíríà ní London Nigeria plane first Nigeria plane gbogbo àjọ àti ní plane o àti ní plane o lẹ́tà ní tàdá máa pé wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ ni ṣe yìí ṣé ẹ̀ rẹ́ǹtì ẹ̀ Ethiopia Airline God bless you ara rẹ̀ gbọ́dọ̀ pé Ethiopia Airline ní Minister of Aviation ló sọ fún akọ́ òun ra pléènì wọ́n lọ́ọ̀ṣì pléènì ní London dè ní ọ̀sọ́mọ Nàìjíríà tó wọnú pléènì àwọn tó wá lọ́ọ̀ṣì ẹ̀gan wọn lè wọnú ẹ̀ jókòó sí tó mọ̀ pé Ethiopia Airline wà nínú ẹ̀ ìtaná ti lọ́ọ̀ṣì pléènì ṣe yìí èmi láìkì yín ẹ̀yin yín ni mo wà Ọlọ́run ṣe yìí mo wà lẹ́yìn ibi ké o ẹgbẹ́ táwọn èèyàn bú yín jẹ́ pé mi bú yín because mo láìkì yín ṣùgbọ́n ẹ má jojú mi o ẹ má jara ẹ bá mi bẹ ṣèyí ẹ má jara kì í o ṣèyí èmi mo sọ yín ní ṣèyí náà ó ṣèyí náà ṣèyí ẹ má jara kì í o tó bá yẹ pé ẹ lọ rẹ́ǹtì ẹ̀ ní wọ́n náà wọ̀n ẹ pè mí lẹ́yìn ẹnu mi bò mo ò ní sọ fẹ́yàn kankan tó bá yẹ pé ẹ lọ rẹ́ǹtì jẹ́ẹ̀tì yẹn ẹ tètè pè mí lẹ́yìn kẹ́ ẹ sọ fún mi tó bá yẹ pé ẹ̀rá ni Ọlọ́run àfòrè sí o kò ní jáàmù o ànírógun wọ́n gbèyàn mọ́ o ẹ má bá fi ṣe patrol ẹ má jòyè Dàpọ̀ eléyìí of Ogun State tó lọ ra márúwá tó fi ṣe ambulance Dàpọ̀ ó ra márúwá fi ṣe ambulance ẹ dákun torí Ọlọ́run ẹ tó bá sì gbọ́dọ̀ tó máa gbé sínú márúwá tó máa fòdì ẹ̀ sínú wá wẹ́rẹ́rẹ́ o ṣe yí Nigeria Southwest governors you will not stop to amaze me
ẹ lè stop láti àwọn oníkì sọ pé Yorùbá wò sọ pé pọ̀ sọ pé ó ti lọ Ṣèyí mo trust yín ẹ má bú Ṣèyí mo trust Ṣèyí rà ni wọ́n rà ni ṣe bẹ́ẹ̀ rà ni ẹ má jẹ́ káwọn ẹ má jẹ́ aláǹkì ṣe bí ṣe ń wò mí mo ní ọ̀tá tó paragà lórí péjì Yorùbáwùyí bí ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n bú mi ní comment section wọ́n ní kí sọ pé ó ti lọ wọ́n ní kí sọ pé pọ̀ wọ́n lè yà ní àwọn kan ní tìmọ̀ lẹ ti lọ gbà láwìn àwọn kan lè rà ní tìmọ̀ ni torí tí mo bá gbogbo wọn jà gbogbo àwọn tó ń bú yíyan Ṣèyí Mákindé torí tí ni mo ṣe ń bá gbogbo wọn jà báyìí sí mi fẹ́ bá wọn sọ̀rọ̀ mi dẹ̀ ní bá wọn sọ̀rọ̀ bí ṣe wà yìí ṣùgbọ́n má jà láǹkì mi o ẹ má yẹ kó dọ̀la a gbọ́ pé àlòkù lẹ́ra o Ṣèyí Mákindé ẹ má jẹ́ kó di ọ̀la kó wọ́n sọ fún wa pé pléènì tẹ̀ra o àlòkù ni o bóyá ó ń jẹ epo àbí kó sọ fún wa pé a ní láti ṣéǹjì táyà ẹ̀ àbí kó ní steering ò dáadáa a ní di steering oil ẹ má yẹ kó ní pléènì tẹ̀ra kó má ní apá Mercedes pé mọ́tò Olúwo tó lóun lo Mercedes Benz ìyàwó ẹ̀ ní bọ́dì nìkan ní Mercedes ó lé engine Toyota ṣáàtì Camry Ṣèyí ẹjọ́ ìfọlọ́wọ̀n bá bẹ̀yìn ẹ má jà ránkì ni èmi láìkì yín ẹ má ṣe bí òsínwín Olúwo òsínwín ni gbọ́n nǹkan tíyàwó ẹ̀ sọ Yorùbáwùyí lórúkọ mi ẹ̀yin èèyàn mi ẹjọ́ ẹ jẹ́ ká gbé àwọn Ṣèyí ò lè jára wọ̀ mí Ṣèyí Mákindé pàdí mi ni àjọ lọ sí skul ni mo mọ̀ àjọ lọ sí skul tí Ṣèyí bá sùn mí sí court ẹjọ́ ẹ̀yin bàbá wa nílùú gómìnà ẹ bá wa pawọ́pọ̀ gbogbo ẹ̀yàn mọ̀ gómìnà pátápátá ẹ bá wa pawọ́pọ̀ ẹ lọ bá Tinubu ẹ lọ́mọ Yorùbá lẹ fẹ́ ní gọ́vnà wọ́n ti ẹ sọ pé ọmọ Yorùbá lẹ fẹ́ ní gọ́vnà ẹ tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ lọ dìbò fọ́mọ Yorùbá ẹ lọ bá kàn bí ọmọ olódò ọdẹ gbọmọ Yorùbá tó bá wà nínú APC ní kó bá wa fà kalẹ̀ àfọmọ Fúlàní mọ́ o àfẹ́ Fúlàní mọ́ àwọn Fúlàní náà lè ṣí platform kan campaign fún wọn ní Kwara State àwa lórí platform Yorùbáwùyí àwọn náà máa campaign fún wa a dẹ̀ fẹ́ gómìnà state a fẹ́ gómìnà state la fẹ́ ẹ fún wa ní gómìnà state àwọn tàbí kúyà kì í ṣe kòkó náà àjọra wa ilẹ̀ gómìnà ìyá máa jẹ́ kírísítẹ́nì bàbá máa jẹ́ mùsùlùmí ọmọ máa jẹ́ oníṣẹ̀ṣe adé ń bára wa ṣe. mo ti pẹ̀lú helicopter Yorùbáwùyí fans wà láyé kí n ṣe ọmọlúwàbí ẹ kí n kọ́ sọ̀rọ̀ gómìnà tán wọn ní lèyìn ṣe plane ló pẹ́ helicopter mo ti pè ní helicopter tẹ́lẹ̀ mú láyé kékeré a máa ń pè ní helicopter ó dà thank you for your correction wọn ní arocopter la máa ń pè ní kékeré arocopter la máa ń pè arocopter wọn lọ arocopter ní Ṣèyí lọ rà ìbẹ̀rẹ̀ kọ́ ẹ bá àwọn bá wa sọ̀rọ̀ nílùú gómìnà ẹjọ́ torí Ọlọ́run ipò ọmọ gómìnà gbẹ̀yìn bàbá wa tẹwà lẹ́kọ̀ọ́ tẹwà ní anywhere ìmọ̀ gómìnà tẹwà ní òkè òkun we should all pawọ́pọ̀ ẹ yẹ ká wo is a number of number ẹ jẹ́ ká pawọ́pọ̀ nọ́mbà yìí náà fi ń halẹ̀ mọ́ Tinubu ní nọ́ọ̀tì pé àwọn nọ́ọ̀tì kíníkan ẹ jẹ́ ká pawọ́pọ̀ ká wọ ọmọ Yorùbá ti wá ẹ wo ọmọ Yorùbá yẹn o ẹ wo bú ẹ wo oró ẹ wo bàbá ẹ wo bàbá ẹ wo bàbá tó bí bàbá tó bá jẹ́ pé Yorùbá ni ká pawọ́pọ̀ ká gbé sọ́hùn ká pawọ́pọ̀ ká gbé síbẹ̀ tó bá jẹ́ pé ọmọ Fúlàní tó bá jẹ́ ní ẹ̀jẹ̀ Fúlàní kíkiní báyìí àwo lọ ẹ̀sọ́ pò ti lọ. 5 minutes pọ̀. Okay. So ẹ jẹ́ ká pa ọwọ́ pọ̀ ká dúró lódìdí ni gómìnà ní kẹ́kẹ́ ká fi síbẹ̀ àfẹ́ àwọn ọmọ kàó nǹkan ní àwọn máa fi tọ̀wẹ́ rí àfẹ́ wọn o Mr. Richard wá fẹ́ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ọmọ àgbà kọ́ọ̀lì méjì sí lórí ọ̀rọ̀ Ṣèyí ẹ̀rọ kọ́kọ́ tà ó dà bẹ́ẹ̀ ni ọmọ tó bá ti mẹ́ni yẹn tó ti choose ẹ̀ àwọn ìbílẹ̀ ni kò jẹ́ security ẹ̀ o àwọn ìbílẹ̀ ni kò jẹ́ security fún o ẹ má jẹ́ yí lọ́rùn o òrè làwọn kì í tó ẹ̀wọ̀n kò dẹ̀ ní wọ́n. àwọn ìbílẹ̀ gidi tó dá yín lójú ni kò jẹ́ security fún kò jẹ́ sorry family ẹ̀ ká máa ṣọ̀tọ̀ sọ́tọ̀ ru bẹ́ẹ̀ ni o nǹkan tó fẹ́ sọ nìyẹn o because àwọn kìíní nǹkan sọ́dọ̀ sọ́yà lè bá o ó ṣe jẹ́ nìyẹn mọ̀ ẹ ṣeun gan
wọ́n ní àlòkù ní Ṣèyí lọ rà, àwọn kan ní ọ́díò kan ìyàwó evangelist ọ́díò kan ló rà, báyìí tí máa ń ṣe báyìí ọ́díò wo ló rà kó tó pẹ́ àti play ẹ̀ tó pẹ́ sí lórí YouTube kò yẹ kí wọ́n pa àti play ẹ̀ wọ́n dẹ̀ sọ pé ọ́díò ló rà, ọ́díò kan ní Ṣèyí rà o, ọ́díò kan helicopter kan ló ń fò yìí ni ìgbésẹ̀ ọ́díò ló rà kó tá a ṣò. Dìmọ́lẹ̀ bá mi gbóhùn sókè, Dìmọ́lẹ̀ gbóhùn sókè ní ti ń bí mi. Ṣèyí má jàrá kìí ẹ̀yìn pípò yìí. Ọdíò kan ni ọ̀ríjìnà ni àjọra ni, èmi kan mo jẹ́ lẹ́lọ́nù ẹ̀, àjọra ni. Ta ló ní kí n gbé yín wọlé? Ta ló ní kí n gbé yín sókè? Ẹ má ṣe báyìí náà. Tó mọ̀ kọ́ dí o, dẹ́mò náà ti rà. Original máa ní. Ọ̀rọ̀ ń ṣẹ̀ṣẹ̀ kíkiri yẹn máa lọ kán. Wọ́n ṣe ṣó gbogbo ẹ̀. Wọ́n sún ẹ̀ náà. Ẹ wo lórí YouTube ni. Èmi mo ti sún ẹ̀ lórí Yorùbá Wuyì. Ẹ tún ti ń dúró fún Ṣèyí Mákindé. Àmọ́lẹ́yìn. Àwọn èèyàn ní labalábá ní Ṣèyí Mákindé lọ rà, ẹ má ṣe báyìí labalábá mi wàhálà ẹ ṣe nǹkan tó ń dùn mí labalábá bá wò labalábá. Ẹja dúpẹ́ gbà tẹ̀ rí ojú àti ẹ̀rí kankan. Ọjà God bless you, ọjà tí ẹ gbéyàn kan wá. Ẹja dúpẹ́ gbà tẹ̀ rí kankan ojú ọṣà àṣírí ó jẹ́ máa ṣiṣẹ́ 6 months dáàtú tó ti ṣiṣẹ́ mọ́ kó sì máa ṣiṣẹ́. Irú ọ̀rọ̀ wo lẹ́yìn náà tó wá sọ yìí ẹ̀dẹ̀ sọ bẹ́ẹ̀ ni péyàn gidi ni. Àwọn kan lọ rẹ́ǹtì ti máa rẹ́ǹtì helicopter wọ́n lọ rẹ́ǹtì ẹ̀ ìgbóná ti rẹ́ǹtì ẹ̀ wọ́n ti máa rẹ́ǹtì ẹ̀ àdìsọ pé ìgbóná ti rẹ́ǹtì ẹ̀ because Nàìjíríà rẹ́ǹtì plane Ethiopia plane. Trust wọn ni Ọlọ́run mọ̀ pé trust wọn. Ṣé àwọn ló ṣe dáàbì trust wọn náà? Kì í ṣe báyìí àwọn ni nǹkan tí mo sọ nìyẹn. Àwọn ni nǹkan tó kọ̀ sẹ̀ nìyẹn. Ó dàbí báyìí ṣe trust ọlọ́pàá mọ́ ń sìn. Báwo ni a fẹ́ trust ọlọ́pàá ń sìn? Báwo ni mo lè dábẹ́ trust ọlọ́pàá ń sìn? Wọ́n jẹ́ sọ fún mi. Pẹ̀lú pé IG tuntun ń ṣiṣẹ́, òun ṣe gbogbo ẹ̀bẹ̀ àwọn èèyàn tí lè trust wọn náà. Bàbá Tinubu ẹ bá wa ọ̀rọ̀ tí ọ̀gá mi sọ wípé wọ́n ti gbé sádárì àwọn ọlọ́pàá lọ sí 100,000 owó kíni tí bá ráyè mo ti máa ṣe ṣóò lórí ẹ̀ 100,000 wọ́n ní 49,000 nígbà ẹ̀ tẹ̀lé wọ́n sọ di 100,000 bá Tinubu tó àṣà ò kí 100,000 lè rà nínú Nàìjíríà bàbá Tinubu àkódá o kò dá o 100,000 báwo owó yẹn kéré àwọn ọ̀nà tí wọ́n ṣòro nínú fún kíní tó jà fún wọn jọ́ kíní àná justice kí lórúkọ ẹ̀ justice kíní kan lórúkọ ẹ̀ èyí náà lè padà lọ gbé. Ẹ jọ̀ọ́ bàbá Tinubu ẹ ṣàánú wa ẹ bá mi tẹ tán pọ̀ lórí ètò yìí ẹ lè ṣèké ẹ lè bú ṣèyí ṣùgbọ́n ẹ lè bá wa láìkì ètò ẹ má bú ṣèyí mọ́ ó jà tiẹ̀ lọ́ra kan ọ̀rọ̀ God bless you ẹnìkan rán mi létí wọ́n ní ọ̀rọ̀ Gumi tí mo fẹ́ sọ lánàá pé mi padà sọ mọ́ sorry I am sorry about that ṣẹ́rí àwọn alágbára wọn in fact Yorùbá fans mi ìmọ̀ nǹkan tí mo yẹ sọ̀rọ̀ yìí mi ìmọ̀ nǹkan tí mo yẹ sọ̀rọ̀ Yorùbá fans mi ìmọ̀ o Ọlọ́run mọ̀ pé mi ò mọ̀ o Ọlọ́run bá mọ̀ pé mi ò mọ̀ o mi ò mọ̀ nǹkan tí mo yẹ sọ̀rọ̀ yìí o. Burkina Faso ní kí lorúkọ ẹ̀ ní Gumi ń ta sí nísìnyí o ọ̀rọ̀ Gumi ti sú mi o. Burkina Faso president ló rèsì àlámù ó ní 70% àbí 80 okay yẹ kí wọ́n yí. Burkina Faso president lẹ́wọ̀n Ibrahim Traoré ó ní ọ̀dọ̀ àwọn onísìn ó ní mùsùlùmí lòun ó ní everybody ló ní right sí ẹ̀sìn tó bá fẹ́ ṣe ní ilẹ̀ Burkina Faso ó ní ṣùgbọ́n àwọn ò fẹ́ ṣàríà lọ personnel láti fi rúlù ìlú àwọn ó ní àwọn tí wọ́n mọ̀ nípa technician àbí kí ló máa ń pè technology mi gbọ́ English máa nìyí lára ó ní òun àwọn yẹn lòun fẹ́ nílùú wo ni Gumi bá fún lésì Ògúndé
Ogunde, thank you for reminding me. Only I am a Muslim, but everyone in Burkina Faso has the right to practice their own religion. There will never be Sharia law in this country. Burkina Faso President Ibrahim Traoré ló fohùn lédè. Ibrahim Traoré ló pariwo ó ní kò ní sí Sharia law. Ó ní wo tó bá sọ pé ó ya wèrè. Ó ní lágbára Ọlọ́run ọba. Ó ní wàá bá òun níbẹ̀ o. Ọlọ́run ò ní gbà o. Ó ní kò sáyè fún Sharia law ní ìlú. Ọlọ́run ṣàánú wa o. Ní bàbá Gúnmi, Inspector bọ̀dá Gúnmi àwọn ní. Gúnmi ti fún lésì o. Gúnmi. Ó ní Traoré is too young to challenge Sharia law. Mi ní àṣà o. Ṣebí wọ́n sọ wípé ajá kì í rorò kó ṣọ́ ojúlé méjì ni. Why tí Gúnmi tó ń control Nàìjíríà tó tún control Burkina Faso torí Ọlọ́run. Gúnmi, bọ̀dá Gúnmi, Mr. Gúnmi, Honorable Gúnmi, Captain Gúnmi. Why now àṣà o? Ẹ̀sùn tó bá ti láyà, wọ́n rẹ̀ pé òun láyà, jẹ́ nǹkan mi. Wọ́n rẹ̀ pé lóòótọ́ lòun láyà, ọkùnrin lòun, bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀dá yẹn òun láyà. Ẹ jẹ́ kó lọ sí Burkina Faso, kó wá lọ sọ̀rọ̀ pé òun kó dúró sórí podium, kó sọ̀rọ̀ pé òun establish ẹ̀ ní Burkina Faso tí àṣìta ìbọn ṣá tó bá ti ní ìbá ọ̀nà kọ́lẹ̀ tó lọ try ẹ̀. Ilé tó ń ṣe Nàìjà ló sọ, tó lọ try ẹ̀. Nonsense. Kí ló ti ní wàá bí yín báyìí? Kí ló ṣe wá? Tẹ wá bínú bá èèyàn méjì àgbà kọ́ méjì sí. Kí tẹ wá bínú báyìí? Bàbá Gúnmi, Inspector, Original Commander Gúnmi. Àwọn Nàìjíríà a máa sọ̀rọ̀ anyhow sí gbogbo àwọn tó nílùú. A máa sọ̀rọ̀ anyhow. President kan sọ̀rọ̀ sí wọ́n wò níran. Tó bá ti bí ọkùnrin lòun kò ń dára lójú. Kó má sọ̀rọ̀ lókèèrè. Kó gbé sínú mọ́tò. Kó ní kó àrèjì podium fóun ní àárín Burkina Faso. Kó wá gbé sókè kóun ti establish ẹ̀. Mo jẹ́rìí Traoré. Ìbọn tó bá bá orí ẹ̀ wọn ò ní dámọ̀. Wọn ò ní dámọ̀. Wọn ọmọ kìí tàrí fojú Nàìjíríà nígbà tó ń gbé pè nígbà space yẹ. Wọ́n kọ̀kọ́ tó fojú wọn rí ni. Kó lọ ìbẹ́. Traoré yóò dẹ̀ gbọ́ nǹkan kan bó ṣe wà yẹn wọ́n ti gé etí ẹ̀ lọ o. Traoré wọ́n ti gé etí ẹ̀ lọ kò gbọ́ anything. Tó bá jẹ́ ọkùnrin tó tún ọkùnrin ọ̀tọ́kùnrin lòun kó tọkọ̀ létí kó lọ bẹ̀ kó lọ sọ káwọn nǹkan tó máa ṣẹlẹ̀. Nonsense. So ẹ̀yin tẹ́ bá fọwọ́ sí pé kí Gúnmi kó lọ sí Burkina Faso kó lọ challenge Ibrahim Traoré ẹ jẹ́ ká mọ̀. Èmi fọwọ́ sí o kó lọ challenge. Ẹ̀yin ọmọ Yorùbá. Ẹjọ́ lọ challenge. Tí o bá lọ sí challenge kò ní lórí ìta mẹ́ta ẹjọ́ lọ challenge. Ó yá ojú ogun là ń lọ èrò ọjà paramọ́ ojú ogun là ń lọ èrò ọjà pa. Gúnmi ó yá àwọn Yorùbá wí fàṣí máa support ẹ máa tẹ̀lé ẹ ojú ogun là ń lọ èrò ọjà paramọ́ ojú ogun là ń lọ èrò. Burkina Faso yá ó ní Ibrahim Traoré ó ló kéré jù láti challenge Sharia law. Sharia law. Tí Ibrahim Traoré tún sọ ni. Only we need people with technological skills to build our nation, not Sharia law scholars. President Ibrahim Traoré. Ní tẹ̀lé Gúnmi, ọ̀la àwọn fans mi fọ́. Àwọn fans mi fọ́ òun láwọn onítẹ̀lé Gúnmi lọ. Kí ló dé bọ́mọ Nàìjíríà kan náà. Àwọn politician ti bàlú yẹn jẹ́. Bẹ́ẹ̀ni. Wọ́n gbà tó wọlé, ó try láti modify ìlú yẹn padà. So kó tó wọlé, mọ́tò kan ló wà ní brain yẹn, mansion kan ló wà ní brain yẹn, ó fẹ́ tú ìlú yẹn. Wọ́n ní nísìn ní ìlú yẹn, tẹ́ bá ti lọ pé ẹ lóyún, tẹ́ bá ti lọ general hospital pé ẹ lóyún, tẹ́ máa fi bímọ, àdúnátà yẹn ọ̀fẹ́ ni tẹ́ bá fi bímọ. Wow. Yeah. Èmi àtàwọn ọmọ ìlú yẹn jọ ń ṣiṣẹ́ pọ̀. Wọ́n dẹ̀ tún fún wọn nílé kọ́lé fún wọn everything. Wọ́n kọ́ àwọn skyscraper yìí ó ń kọ́ wọn lọ ní láti kọ́ ébùdó tó bá tiẹ̀ rẹ́ǹtì ẹ̀ ìjọba ń rówó owó díẹ̀díẹ̀ ni wọ́n ilé tó fi kọ́ 1,004 sí Victoria Island bẹ́ẹ̀ tó fi pélé àwọn olówó ni àwọn nǹkan tó ń kọ́ fáwọn tálíkà. So the guy is really trying though gbogbo need the military but that guy is a special person
Don't try. That's what we talk. He's trying. So Gumi, we're not trying. Oh, I encourage the terrorists. Oko go wọlé fún wọn. So go on the photo. Go on the photo kojú. Lèmi fẹ́ kó lọ. Tí a bẹ Sharia law, òun ló máa mú development wá sí country. Òun ló máa jẹ́ ká mọ̀ wọ́n ṣe ń ṣe plane. Òun ló máa jẹ́ ká mọ̀ wọ́n ṣe ń ṣe bàtà. Wọ́n ṣe ń ṣe skyscraper. Èyí tó wà fún nìyẹn. Gbogbo wọn tó ń pariwo Sharia law yẹn, àwọn ọmọ kéèké náà ń bá sùn o, torí pé òfin yẹn ò máa wọn ní o. Gbogbo wọn tẹ̀lé yẹn, àwọn ọmọ 12-13 years wọ́n fẹ́ sílé o. Minister kan náà fọmọ 13 years ní Nàìjíríà náà. Yes, tó ṣe ìyàwó pẹ̀lú ẹ̀. Táwọn èèyàn dẹ̀ lọ bẹ̀. Báwo ló ṣe máa gorí ọmọ 13 years? Ṣọ́mú ló. Ọmọ ìyá jókòó sókè ni. Sharia ló ṣiṣẹ́. Àgbákò sọ̀tọ̀ọ̀tọ̀, àgbákò rẹ o. Àwọn wèrè rẹ o. Àwọn wèrè rẹ o. Àwọn 13 years. Ṣé dáàdì ló máa wá pè ní àbí ọ̀nkú tó bá wà lórí ẹ̀? Dáàdì ló máa gbé. Dáàdì kan o, bébì mi o, bébì mi. Ẹ má bá aṣọ ìjẹmọ́yàn lọ́wọ́ jàre. Ọmọ 13 years wọ́n máa pín wọn 60 years ní bébì. Ó dà, ẹ jẹ́ ká pawọ́pọ̀ kí a ṣe àdúrà fún Gúnmi. Kò sẹ́tí ní kó máa lọ sí Burkina Faso pé kọ́lọ́run bá kó bá wa aṣọ lọ kó dé Burkina Faso láyé àtàlàáfíà, ṣùgbọ́n àti ìbọ̀ yẹn ó kọjá agbára mi. No ẹ̀sùn Ọlọ́run ní ìdàtí ṣọlọ kó lọ fúnra ẹ̀ tó bá ti dọ̀rùn nǹkan tó bá ti kò níbẹ̀ kó máa kó lọ káà ní ìdàtí Ọlọ́run ṣọlọ kó lọ fúnra ẹ̀ ní kọ́lọ́run má tiẹ̀ rí nígbà tó bá lọ. Èmi fẹ́ kọ́lọ́run bá mi sọ dọ̀rùn kó lọ láyọ̀. Ó máa dọ̀rùn. Kó bá ti dọ̀rùn ó gbàdájọ́ látọ̀run. Òun náà mo kọ́lọ́run bá mi sọ lọ bẹ̀tà àti bọ̀ ẹ̀ ó kọjá agbára mi. Tí ó bá wuyì lórí iṣẹ́ òyìn lánàá èèyàn kan sọ ọ̀rọ̀ kan ọ̀tọ̀rọ̀ yẹn báwọn èèyàn ṣe wò ó dimension mi ni mà. Wọ́n ní pé ká ní bàbá olódò ẹ̀wọ̀n kẹ́tì bàbá ti di bàbá gbogbo wá sí ẹ̀wọ̀n kọ́ àṣẹgírígẹ́tì bàbá yín wọ́n. Bú dádì mi mọ́ dádì mi ọmọ olódò sí ẹja mà àkọ́bí ọmọ olódò dẹ. Ipe kẹ́ló lè ró àwọn Haúsá lágbára ni kó bẹ́ẹ̀ni wọn síra. Bẹ́ẹ̀ni. Ìbá ti fátá ìlú. Bẹ́ẹ̀ni. Ẹni sùn lórí fóònù mà. Tí ò bá yẹ ṣe ìpínlẹ̀ ẹni sùn lórí fóònù ẹni sùn. Bàbá wa ń gbà yẹn ara wọn ò tí ì balẹ̀ dáadáa. Ṣé ní bọ̀bọ̀ yẹn ẹni tí Tinubu lè lù dáadáa ni. Bẹ́ẹ̀ni. Bọ̀dọ̀ àwọn bàbá wa ń gbà yẹn wọ́n ṣì ń àwọn Fúlàní yẹn ṣì ń tì. Wọ́n ṣì ń tì bàbá gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n kó lọ bá títà òrèjà. Lẹ́nu pẹ̀lú bọ́ọ̀ yẹn ni bọ́ọ̀ yẹn á bá wa ṣe kọ̀ọ̀kan díẹ̀díẹ̀. Ẹ ṣeun gan. Ẹ bá gbósókè lórí fóònù kí ló tẹ wá ń kọ RIP fún Gúnmi torí Ọlọ́run. Ẹ má ṣe bá ẹ bá gbósókè lórí fóònù mú tẹ̀ tí ń bínú báyìí tó bá wù ìfàsọ̀rọ̀ yín ti sú mi. Ẹ bá gbósókè lórí fóònù ẹ̀yin náà. Wọ́n ti lọ mẹ́ran sínú sẹ́nu nínú pọ́ọ̀tù. À ń gbọ́ yẹn káàbọ̀ ẹ ti lọ jẹ́ ẹran jẹ́nu. À ń gbọ́ yín sà. Mo ní àsìkò yìí gangan ni opportunity fún àwọn Yorùbá láti gbára wọn lọ́wọ́ àwọn Fúlàní yẹn ní Kwara. Bẹ́ẹ̀ni. Nítorí táàmì gangan ó yẹ kí wọ́n náà wá candidate bóyá under àkọ́ọ̀dù candidate yóò wà ní àbọ̀dá party tí ò lórúkọ mí ní candidate wọn wà. Nítorí àwọn fi lọ opportunity yẹn ní pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹ̀dá tó ń ṣẹlẹ̀ ní ìsinyìí ó yẹ kí gbogbo àwọn Yorùbá tó wà bẹ̀ kí wọ́n dìde káwọn náà tó yà ti gba gọ́vnọ̀ tó tẹ́ máa tó ń fi lè gba gọ́vnọ̀ jáde tá a fi ní gọ́vnọ̀ Yorùbá ń bẹ̀ ó ní lè sọ gbogbo issue tá à ń fèsì ní Kwara State ní ìsìn. Eléyìí kì í ṣe téèyàn fẹnu ṣe káà fẹnu ṣe ó yẹ káwọn èèyàn rights of peace kí wọ́n dìde ní ìsìn báyìí kó yẹ ká lọ opportunity yẹn pẹ̀lú Tinubu tó wà ń bẹ̀ pẹ̀lú gbogbo wàdà tó ń ṣẹlẹ̀ ní ìsìn pẹ̀lú gbọmọ Yorùbá opportunity ni fún wa ní táìmù yìí ká gbàgbà lọ́wọ́ wọn. Ìjọba ìfẹ́ dá sí ẹni mà kọ́lọ̀ kó ṣàánú wa o. The chaos is functional. The bandits are not the masterminds. They are the foot soldiers for a corporate takeover.
àwọn ọba gómìnà yẹn ọ̀rọ̀ mà ti sú èmi. náà kọ́ lọ bá bàbá wa olórí ọba aládé kan ṣàlàyé kan sọ ìdán kan wọn fún wọn pé kan wá make another meeting kan wá lọ sókè lọ́rùn kan lọ bá bàbá jẹ́rọ ọ̀rọ̀ yẹn wọ́n máa sílẹ̀ panu wàláì wọ́n máa sílẹ̀ panu. ṣé àwọn ọmọ gómìnà ṣá máa gbé ìgbésẹ̀ ṣá máa dìbò fún Yorùbá tó máa fà kalẹ̀ ṣá.